Bíbá yóò fi bẹ́ẹ̀ ṣó rẹ̀. A kí gbogbo ẹ̀yin ọmọ Odùduwà nílé lóko lẹ́yìn odi gbogbo bí tẹ́ ti ń wò wá tẹ́ ti ń gbọ́ wá. Ajúbà ìbákọ́dáyé aṣẹ̀dá ọ̀run Ọlọ́run tó dá gbogbo wa sí di àkókò yìí. Mo fi àsìkò yìí kí gbogbo ẹ̀yin ọmọ Odùduwà ní gbogbo bí tẹ́ ti ń wò wá tẹ́ ti ń gbọ́ wá. Ẹ káàbọ̀ sórí ètò wa ètò yín olóòtú ètò yín náà ni ẹ ti mọ orúkọ tèmi orúkọ mi ò yí padà LADYBEST ni mò ń jẹ́. Elédùmarè á fún wa ṣe ò bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹjọ́ ẹ máa bá wa pín ẹ máa bá wa share lọ́lọ́kan òjọ̀kan. Mo sọ ní orí ètò lánàá pé mo máa fi àwọn nǹkan kan hàn wá bí a bá ṣe ń lọ. Ẹ káàbọ̀ gbogbo ẹ̀yin ìyá mi ẹ máa bá wa share ẹ máa bá wa like ẹ máa bá wa love ẹ máa bá wa share gbogbo ibi tẹ́ ti ń wò wá. Mo wá síbi tí àwọn Yorùbá wà ní ìlú ní orílẹ̀-èdè Italy ní Rome la wà. Kí lórúkọ via bíbá yín náà? Fascio ló ń pè. Via Fascio lọ ni wọ́n ń pè bíbá yìí. Via Fascio ọ̀rọ̀ Yorùbá ló gbé mi dé ibi báyìí lénìí tí mo dẹ̀ fẹ́ fi àwọn nǹkan kan wọn àwa èèyàn wa nílé. So ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ bá wa share ètò yìí kẹ́ bá wa pín. Gbogbo àwa tí a wà ní Italy níbí ẹ jọ̀ọ́ a fẹ́ ṣe rally níbí ní June 12. So ẹ ti rí i pé a ti ń post lóríṣiríṣi. Àwa tá a bá fẹ́ mọ information bó ṣe máa lọ ibi tá a ti máa ṣe ẹ kàn sí wa. Bí a San Giovanni láti fẹ́ ṣe ẹ kàn sí wa kádìjọ ṣe. Wọ́n ní gbé kémi pé òun ló dáa kí gbogbo wa jọ ṣe. Máa fi àwòrán àwọn èèyàn wa hàn yín mo dẹ̀ máa interview wọn ní ẹyọ kọ̀ọ̀kan kí gbogbo wa kí a lè rí wípé ìlú tá a wà yìí ó ti sú everybody. Àmọ́ kò sí nǹkan tá a máa ṣe àwọn èèyàn kàn ń tiraka ni wọ́n kàn ń force ara wọn ni pé ìgbà tó jẹ́ wípé lè ò da nǹkan tó ń ṣẹlẹ̀ nílé kò wú àwọn èèyàn. So a lot of us ó ti sú wa ẹ gbọ́rọ̀ màmá mo bá ṣe interview àwọn èèyàn wa lẹ́yọ kọ̀ọ̀kan ẹ máa gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn. Gbogbo ẹ̀yin tẹ́ ṣe ń darapọ̀ mọ́ wa a kí yín káàbọ̀ ẹ káàbọ̀ sórí ètò LADYBEST lóyìn olóòtú ètò tẹ̀lé. Ẹ máa bá wa share ẹ máa bá wa pín ní ọlọ́kan òjọ̀kan. Elédùmarè á gbà fún gbogbo wa o a ò ní ṣe lásán. Ẹ máa bá mi ká lọ bí mo bá ṣe ń lọ ẹ máa bá mi ká lọ. Brother mi ẹ káàsán sá o. Mo fẹ́ try láti you dey fear mo fẹ́ try láti change kìíní yẹn sẹ́yìn so that ẹ lè rá àwọn tí a fẹ́ máa bá sọ̀rọ̀. Ìsọ̀ mẹkáníìkì ní bíbá yìí o. Àwọn brothers wa lẹ́rìí tí wọ́n ṣe iṣẹ́ mechanics. Brother, good afternoon. Good afternoon. Please, can you please introduce yourself? I don't know, maybe you are Yoruba or you are Igbo or you are. Later we'll talk about it. You dey fear? Shetiri. Ara àwọn èèyàn wa nìyẹn rí pé àwọn èèyàn tún ṣì ń bẹ̀rù. Ara tá ń sọ nìyẹn o. Ẹ ṣì ń bẹ̀rù. Kò sí problem. Ó di dandan gbogbo yín mo máa lọ bá àwọn tó bá lè sọ̀rọ̀ wọ́n máa sọ̀rọ̀. Ẹ rí pẹ́rù ṣì ń bá wọn. Ó ń bẹ̀rù kí àwọn Nigeria government kí wọ́n má wàá gbé wọn. Ṣẹ́yìn náà rí nǹkan. Ẹ wo brother wa yìí o àwọn náà ṣe iṣẹ́ ẹ wo iṣẹ́ ìsọ̀ mẹkáníìkì la wà níbi táwọn náà ti ń ṣiṣẹ́. Brother mi ẹ kú iṣẹ́ sà
Okay, you be Igbo or you be Yoruba? I know the year Yoruba. You know the year Yoruba, but you be Igbo or you be Benin? I'm Igbo. And what's your thoughts about these Biafra issue? No, leave that issue. I'll come later. You will come later. Ẹ ti rí pé ẹ̀rù ń bà àwọn èèyàn wa. Ṣé rí pé àwa tá à ń gbé ojú síta and try a dẹ̀ ń gbìyànjú. Ṣẹ́yìn náà ti rí. Gbogbo wọn ń bẹ̀rù. Wọn ò fẹ́ sọ̀rọ̀. Kọ́ máa ní ẹni yìí àwọn rí lórí fídíò. Ẹni yìí àwọn rí ẹ ti rí. Ẹni yìí àwọn rí lórí fídíò. Ẹni yìí ẹ̀rù ń bà àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn. Ṣẹ́yìn náà ti rí. Gbogbo àwọn mọ́tò wọn ìsọ wọn ni ẹ̀ ń wò yìí o níbi tí wọ́n ti ń ṣe mechanic. Ẹ máa bá wa share. Ẹ máa bá wa pín. Mo ń gbọ́ ohun Yorùbá ń bẹ̀ yẹn. Ẹ kú iṣẹ́ ń bẹ̀ yẹn o. Ẹ rọra sa o. LADYBEST lórúkọ tèmi o, akéde Yorùbá lórílẹ̀-èdè Italy. Lady B, ẹ ti gbóhùn mi àbí? MC ṣe fídíò. MC. Gbogbo mọ́tà ẹ̀gbọ́n mi ni. Àwọn tiwa nìyẹn. Àbí àwọn náà sọ bẹ́ẹ̀ wọ́n láwọn ti padà sí mọ́tà. Ṣé kò ní pẹ́ Bàbá mi. Gbaṣọ lọ́wọ́ yín? Okay, èmi ni. Bàbá mi, ẹ bá wa kí àwọn èèyàn wa nílé. Kí ni nǹkan tẹ́yin náà rí sí ọ̀rọ̀ òmìnira tá a fẹ́ gbà yìí? Kí ni tọ́ọ̀tì yín? Kí ni èròǹgbà yín? Ṣé ó wù yín bẹ́yìn náà ṣe wà ní Italy bí báyìí? Báwo lẹ ṣe rí ibi tá a wà yìí gan sí? Kò sẹ́ni tó ń rùn ìyá mi, bọ́tí nǹkan tó dà ní. Ẹlẹ́gbẹ́ àti ẹ̀gbọ́n mi kan náà sọ́ọ̀sì. Èmi gan mo wo kí yẹn títí lánàá. Ẹ̀yẹn wo Gani Adams. Expect ibi tí ọ̀rọ̀ yẹn ń lọ. Torí ẹ̀ ló ṣe jáde sí torí sọ̀kọ́ tí kò sí gbòòrò lánàá. Àtẹ̀tí kọjá bẹ́ẹ̀. Àwọn Biafra gan àtijọ́ wà. 12 a lọ sí Nigeria embassy. So káwọn ti lé. Embassy kọ́ lọ sí embassy òkìní là ń lọ San Giovanni láti fẹ́ ṣe. Anywhere àmàdébẹ̀. Ẹ ṣeun. Anywhere àmàdébẹ̀ because àwa gan a ti bọ́ ẹ̀wù Nigeria lẹ́bàá. Àṣemọ́ Yorùbá nation la fẹ́. Ti dandan àmì Ọlọ́run àti ẹ̀ ti rí gbà láṣẹ Elédùmarè. Speech tèmi rí tí Gani Adams yẹn ṣe ní àná. Speech tèmi mọ̀ kí wọ́n ti jọ jókòó ṣe. Of course you are right. Ló fi jáde so kíkó o má bẹ̀rù. Ẹ mọ̀ wípé àwọn náà ti sọ pé tí àkókò bá tó àwa ọmọ Yorùbá wípé àwa fúnra wa la máa jà fúnra wa. Barrister ni òun lálàá kan tó dẹ́rù bọ̀ òun nígbà yẹn tí gbogbo wa ń lọ lọ́tọ̀ọ̀tọ̀. Tí Nàìjíríà pín. Àti pín àtẹ̀tìpín ilé Ọlọ́run dẹ̀ ti fún wa ṣe. Àmín Ọlọ́run. Ẹ ṣeun bàbá mi. Ẹ ṣeun gan. Brother kejì mi yẹn dà. Àwọn dà. Okay, àwọn yẹn lọ wà. Okay. Mo ń rí àwọn kan tí wọ́n ń kọ comment pé mo ní láti inform wọn kí n tó máa gbé wọn sí orí afẹ́fẹ́. Iṣẹ́ táwa ń ṣe nìyẹn. Ṣé tí mídíà bá fẹ́ kárí tó bá fẹ́ gbé yín ó máa sọ fún yín pé nǹkan tóun fẹ́ ṣe rè iṣẹ́ tiwa ni. So need láti kọ́ wa. Ẹni tó bá lè sọ̀rọ̀ á sọ̀rọ̀. Ẹni tí ó bá lè sọ̀rọ̀ kò ní sọ̀rọ̀. So àwọn tí wọn ò lè sọ̀rọ̀ a lè force wọn láti sọ̀rọ̀. My brother, good afternoon. Ó yá sọ̀rọ̀. So Yorùbá tí ẹni yín lẹ ṣe èmi tí ẹ̀rọ bóyá wọ́n ń ṣe Yorùbá ni. Mo ti gbé wọn wá káwọn. Brother mi. Ó yá yọ sọ̀rọ̀. Ẹ rọra sà, ẹ bá wa kí àwọn èèyàn nílé. A kí àwọn èèyàn wa nílé lóko níbi tó ti ń wò wá láwọn tó wà nílé àtàwàtàwà lókè òkun. Àwọn ò wá ní gbogbo everywhere náà. Ṣé náà wà ń bí báyìí? Gbogbo àwọn brother wa lọ́wọ́ à ń bí o. Àwa náà tó bá fẹ́ miṣẹ́ la wà àwa náà ti darapọ̀ mọ́ gbogbo. Báwo lẹ̀yin ṣe rí ọ̀rọ̀ ìjàngbara tá à ń jà yìí sí? Tí gbogbo wa ní bìkọ́ fún àǹfààní gbogbo àwọn ẹ̀yin náà ẹ wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní gbogbo tá à ń gbọ́ tá à ń rí lórí àwọn news kì í ṣe nǹkan tó dáa. Kó máa pa àwọn ẹ̀gbọ́n àwọn ìyá kó máa bá wọn sùn pẹ̀lú agídí. Bẹ̀tí ń ṣe èmi mọ̀ pé wọ́n ní bọ́rọ̀ Ọlọ́run tó bá tásìkò tọ́lọ́run fẹ́ gba àwọn ọmọ tiẹ̀ lẹ̀ èèyàn kan ló máa gbé dìde. Bẹ́ẹ̀ni. Àwa náà dẹ̀ rí nǹkan tí ẹ̀gbọ́n yìí náà ń ṣe Sunday Igboho. So àwa náà wà báwa náà tẹ̀ wà lábúrọ̀dù tó bá tásìkò tí gbogbo ẹ máa ṣẹlẹ̀ ń sìn gbogbo wa náà ti múra àti jẹjẹrẹ láti àwa náà máa lọ. Ṣé ẹ ṣọwọ́ ẹ̀yin náà kẹ́ lọ sílé abẹ́ ń gbádùn ta ló. Nígbà tá a dé kú sílẹ̀ ilé náà bọ̀ sí mi kọ́ àwa náà lọ́mọ ní alẹ́gbọ̀n ní aláàbúrò ní bàbá so àwa náà máa lọ so ọpẹ́ ní fọ́lọ́run gbogbo ẹ máa jùlọ máa jù ṣe lágbára. Àmì Ọlọ́run ẹ ṣeun ẹ bá wa kí bàbá wa brother Felix ni wọn. Àwọn Yorùbá pọ̀ níbí o gbogbo wọn la dẹ̀ máa gbọ́ èròǹgbà wọn lórí ọ̀rọ̀ ìjàngbara tí à ń jà yìí. My brother, I'm still coming. You know, is as if are you scared? I'm not. Bàbá mi ṣe léṣe. Mo ti ń gbọ́ yín, mo ti ń gbọ́ ń pa yín láti bí ijọ́ mẹ́ta. Torí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ wà Róòmù mo ṣe fi sítì mi sílẹ̀ tí mo fi ní. Mo gbọ́dọ̀ wá kí ẹ̀yin brothers mi àti ẹ̀yin sister mi tẹ́ wà ní Róòmù níbí. Ẹ jọ̀ọ́ ẹ bá wa introduce ara yín fún àwọn èèyàn wa nílé. Abíọ́lá
Ọlájídé. Ìpínlẹ̀ wo lẹ́yìn ti wá ní orílẹ̀-èdè Yorùbá? Mo wá láti Ọ̀yọ́ town. Ọ̀yọ́ amúyọ́mọ́lẹ̀. Ará ilé wa já ni Ọ̀yọ́ làwa náà ti wá bọ̀ Ìbàdàn la wá. Níbo lẹ́yìn? Side Èrúwà Island. Èrúwà. Okay. Ará ilé ṣì wájà náà ni. Àbí báwo? Mo ní kí àwọn èèyàn nílé. Ẹ bá wa kí wọn. Kí ni èròǹgbà tiyín kí lẹ rí sí ọ̀rọ̀ òmìnira tí gbogbo wa jọ ń jà yìí? Ṣé pé ẹ̀yin náà fọwọ́ sí pé kí Yorùbá dá dúró? A fọwọ́ sí òfin kẹ̀yẹ̀ sí ibi Yorùbá ni mo fọwọ́ sí sẹ́kùn ìdẹ́fẹsẹ̀ sí náà kí Yorùbá dúró kálọ̀ gbogbo ìyà yìí. Ó ti pọ̀ jù. Èmi ti rò bóyá ẹ̀yin náà ń gbádùn níta ló bí báyìí ni. Adúgbò lọ́dọ̀ Ọlọ́run náà wà ókè ṣùgbọ́n at the same time. Ìyẹn ò ní ká má lọ lé bẹ́ẹ̀ ni. Èèyàn ní láti padà sí so ilé ìyẹn kẹ̀kẹ́ ẹ ṣeun bàbá mi. Ṣé ti gbọ́n pa rally tí a fẹ́ ṣe ní Tlimbe ní June 12? Bẹ́ẹ̀ ni sà. Pé ká máa retí yín. Ọlọ́run aṣọ gbogbo wa ju ìgbà yẹn lọ. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ àdúpẹ́ o. Ẹ jẹ́ kí gbogbo wa máa rántí wípé tó ọmọ Yorùbá ni wá. Èdè àti àṣà wa ẹ má jẹ́ ká sọnù. Láti bí ìjọ mẹ́ta sẹ́yìn láti last week ìgbà ọmọdé náà ṣé Tuesday kan ni àbí Wednesday tí mo ti dé síbí inú mi ń dùn mo ní kódà mo máa kẹ́rù mi wá síbí torí mi ò rí Yorùbá nílùú tí mo wà. I was like ṣe ló wọ́dà pé mo wà nílé bí mo ṣe ń ráwọn èèyàn mi tájọ́ ń sọ èdè tájọ́ ń ṣeré tájọ́ ń sọ̀rọ̀ inú mi ń dùn gan pé ó ga o Yorùbá ló kún bíbá yìí mo ní tó Ọlọ́run á gbà fún wa lágbára Ọlọ́run. Ẹ ṣeun bàbá mi ẹ ṣeun gan Elédùmarè ò ní fi wá sílẹ̀. Biafra land and Yoruba. Oh my brother, are you scared or you are shy? No, I'm not sure. I'm happy for because My name is LADYBEST. I'm one of freedom fighter for Yoruba Nation. my name is Yeah. Your name is? Elisha. Okay, our brother, these are our brothers from Biafra. Yeah. What do you say about this freedom that we are fighting for? What's your thought about it? About the freedom we are fighting for. When we look at what is happening in Nigeria, you know that Nigeria is no more It's finished, exactly. And the Fulanis have bring division in Nigeria. They are trying to claim that they are the owner of Nigeria, but they are foreigner in Nigeria. Exactly. That's why they stop making the. No, they don't want people to study the history of Nigeria because they are trying to cover up the division, enmity between Yoruba and the Igbo. That we cannot bring unity to fight our rights. But now God has done it to bring somebody like a Sunday Idowu, Exactly. And then we did us like Moses. This is our own Moses in our own time. Yes. This is our own generation. So I'm encouraging everybody to come together. We will fight this. We will fight for this struggle. That God will help us. That our coming children will see that we try to prevent and save their own time, and then we enjoy the favor that is coming. Thank you very much, my brother. Have you heard about our mega rally that is coming up on the June 12th? To be frankly speaking, I heard it, but I haven't followed up. I haven't followed up. Because we are going together now, Biafra. Okay. So Biafra will come out, Yoruba will come out. We are together. Okay, no problem. June 12th, we want to come out for mega rally. Mega rally. Okay, when this is going to take place, that I will be involved. Not that I will. I have already been involved. Piazza San Giovanni, Okay, June 12th. Okay, June 12th. From 2 to 5. 2 to 5. No African time. We've already put this together. Okay. Which day? Is this Sunday? June 12th. It's Saturday. We did there. All the home men here. We are there. You will see me. Very happy Okay. to see our people. We are going to encourage everyone to These are our brothers and sisters. No be lie. But I wanted to interview one of your brothers there. There was like, no, please, oh. Exactly. Thank you very much, my brothers. We shall accomplish our mission by the grace of God. So, ẹ̀yin bàbá mi, ẹ kú iṣẹ́ sà o.
Oh, Sorry, sir. so I saw you yesterday. Wow, thanks for yesterday. I really appreciate, and God bless you, sir. Aye, that is nice. Ẹ ti rí àwọn ti Biafra rèé o. Sir, I hope you have heard about our rally that is coming up. Yes, we are together. Should we be expecting we you? Go back. Amen. We must follow up. Because if our country good, we know go dey street like this, they do mechanic. Exactly. I'm now 20 years old. 20 years in 20 good Italy? years, struggling Mamma for mia. to survive for streets. Let's assume I'm in Nigeria, my own country. I'll be very happy. If that country is good, where one go they eat, the other one they suffer. How many of us did this street now? Look at it. We are all Nigerians. It's just because our country is not good. That is why we are here. Exactly. Eddie came and we are not drove us. supposed to hear in the street in Italy walking. But when we get there, then we think that we are enjoying. Then we still come and pick us, hold us ransom, all the name of Kidnapping. Just imagine. Ọ̀rọ̀ lẹ ń gbọ́ lẹ́nu àwọn èèyàn ẹ máa bá wa share, ẹ máa bá wa pín. Thank you, my sister. So thank you very much. Thank you very much. I really appreciate it. As you honor us, may God honor you in Jesus' name. Amen. Yeah, kíni flyer wa òun láti lọ print síta yìí o. Ṣé ti rí? Báwo lẹ ṣe rí sí? Together we shall build a new nations. Bẹ́ẹ̀ ni àti Biafra àti Yorùbá. Ẹ ti rí wípé a ò kí ń ṣe ọ̀tá ara wa. Ẹ jẹ́ ká jọ fi ọwọ́ sowọ́pọ̀ kí gbogbo wa kí a jọ ṣe kí ó dáa. Bàbá mi tó wà lábẹ́ ibẹ̀ yẹn, ṣé Yorùbá ni wọ́n? Mi tẹ̀ tí rojú. Wọ́n ti dáhùn wọ́n ní Yorùbá làwọn o. Oye ojú yín dà, ẹ wá bá àwọn èèyàn wa sọ̀rọ̀ ńlé. Ẹ ti rí bàbá wa yẹn, wọ́n wà lẹ́nu iṣẹ́. Ẹ rí bí wọ́n ṣe ń torí bàbá mọ́tò. Ẹ rí bí wọ́n ṣe ń torí bàbá mọ́tò. Elédùmarè á gbà fún wa lágbára Ọlọ́run. Ok, àwọn èèyàn ti tán bẹ̀. Ọ̀gá pì ńkọ́? Ok, so ẹ̀yin èèyàn mi nílé yẹn fèsì mi padà. So ẹ̀yin èèyàn wa nílé ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn ò jẹ́ n tún lọ sí ọ̀dọ̀ àwọn ìyá tó wà ńbẹ̀ yẹn. Ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn rí pé ibi tí a wà yìí ó ti sú a lot of people. Ó ti ṣe kí ni? Ó ti sú a lot of people. Arinola Mayeki, this is fake woman. No, mo rí àwọn comment kan táwọn èèyàn kọ ni. Ẹ rí pé ó ti sú àwọn èèyàn wa nílé. Ó ti sú wọn oníkálukú. Ó wù wọ́n pé kí wọ́n padà sílé. Ìyá Ìbàdàn rẹ̀ wọ́n náà wá sọ̀rọ̀. Ìyàwó Fẹ́lísì lélẹ̀ ó yá. Kí ló ti dúkú bọ́sì ọjà rẹ̀? Ó yá. Ọ máa fọwọ́ bojú àbẹ́rẹ́ nǹkan. Ọmọ tó yá sọ̀rọ̀. Ó bá yẹ pé tó bá rí mi ní chọ́ọ̀chì sì wá máa sọ̀rọ̀. Ojú ń tì wọ́n. Ẹja máa lọ, ẹja máa lọ. Sórí Facebook ọ̀rọ̀ Fẹ́lísì ṣẹlẹ̀ ní kó máa gbọ́jẹ̀ sàpamọ́. Ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa ẹ̀rù ń bà wọ́n and àwa la dẹ̀ need láti máa jẹ́ kí wọ́n máa mọ̀ wípé ṣáwọn fíjìlì kan ló ń bọ̀ yẹn. Àwa la need láti máa jẹ́ kí wọ́n mọ̀. Àwa la need láti máa jẹ́ kó mọ̀ wípé à ń sọ̀rọ̀ wípé Yorùbá fẹ́ dá dúró kò kí ń ṣe crime. It's not a crime. Ẹ̀tọ́ wa ni. Kò kí ń ṣe crime láti máa sọ wípé àwa Yorùbá fẹ́ dá dúró. Ẹ má máa jẹ́ ká máa bẹ̀rù mọ́. Ẹ rí gbogbo a lot of people ń bẹ̀rù. Ẹ rí pé àwọn kọ̀ọ̀kan ni wọ́n lè bá wa sọ̀rọ̀ láti bá wa sọ̀rọ̀ pé inú àwọn dùn, àwọn náà fẹ́ ṣe kíni, àwọn náà fẹ́ kúrò. All wish pé kí a gba Yorùbá nation. And ìjayà yìí gangan ló dẹ̀ tún ń pa àwọn tó wà nílé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà nílé wọ́n á sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà nílé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà nílé. Listen, let me tell you one thing. If you want people, if you share the job, you say the person you want to talk to, you go arrange yourself well. Not just this person. What you are not that we are facing. Wait. If that is the problem we are having, we don't like speaking truth. Okay, for example, now let me say it. If maybe any media come and said, okay, they will tell you, hey, I'm a media. No. No. Listen. When you said, wait, my brother, when you said you don't want to talk, I did not force you. I lived. So that's just it. When you said you don't want to talk, I can't force you. Exactly. I can't force you. So, ẹ̀yin èèyàn wa nílé, ọ̀rọ̀ lẹ ń gbọ́ yẹn o. Ọlọ́run á gbà fún gbogbo wa ní ṣe lásán o. Ṣé rí nǹkan tí àwọn èèyàn wa ń sọ? Wọ́n ló yẹ ká sọ pé a fẹ́ ṣe interview. Ṣáwọn media tí wọ́n bá rí anything ṣé wọ́n máa sọ pé
àwọn fẹ́ ṣe interview a fẹ́ ṣe nǹkan báyìí fún yín but ẹni tó bá lè sọ̀rọ̀ ló máa sọ̀rọ̀ ojú ti ẹlòmíì bí lè pé tó bá rí ojú òun kóhun lòun sọ̀rọ̀ òun náà wà lára àwọn tí wọ́n ṣe kíni òun wà lára àwọn tí wọ́n bà Nàìjíríà jẹ́ àbó wà lára àwọn tí wọ́n ní wọ́n fẹ́ bèèkì Nàìjíríà wàhálà ni problem tó wà bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ máa ń bẹ̀rù kò dẹ̀ yẹ kó máa rí bẹ́ẹ̀ tá a bá ti ń fi ìbẹ̀rù sí a ò ní lè ṣe nǹkan tí a fẹ́ ṣe kíni a ní lè ṣe nǹkan tí a fẹ́ ṣe. No reach your side make you rest ráwọn ọmọ ọkọ dáadáa bàbá yìí àwọn ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni àwọn ọmọ ọkọ dáadáa kò ń ṣe by force ìyá mi ẹ̀yin náà ẹ kí àwọn èèyàn nílé Clement ẹ ká san o ẹ kújọ́ mẹ́ta ẹ pẹ̀lẹ́ o àwa Odùduwà nation lélẹ́yìí Odùduwà nation no going back Biafra nation àwọn èèyàn yìí rè pé bóyá eré ni o eré lọ pé pé fíìmù lọ́wọ́ eré lọ pé wọ́n máa wo fíìmù ìgbà tó bá bẹ̀rẹ̀ a máa start yẹ exactly pé lágbára Ọlọ́run lágbára Elédùmarè lágbára àwọn tó ní ilẹ̀ Oòduà a ṣe é ṣe fún wa àmín àmín ẹ ṣeun ìyá mi ẹ̀yin tẹ̀lé bá wa wo fídíò náà ẹ máa bá wa share kẹ̀dẹ̀ máa bá wa like ẹ o ẹ ṣe gan-an up Odùduwà nation no going back ẹ ṣeun ìyá mi tó ẹ̀yin èèyàn wa nílé ọ̀rọ̀ ni ẹ ti gbọ́ lẹ́nu ìyá wa yẹn so ẹ jọ ẹ má yẹ kí gbogbo wa máa bẹ ọ̀pọ̀lọpọ̀ ń bẹ̀rù pé yẹn àwọn ò lè ṣe fídíò àwọn ò lè ṣe kinní kan ara ń tà sọ rèé o ẹ wò ara àwọn kinní pósítà wa fún rálì wa àti ńlẹ̀ wọ́n kiri because a fẹ́ ṣe ní mega rally a fẹ́ kí èrò ṣe kinní a fẹ́ kí èrò pọ̀ lọ́lọ́pọ̀ jára tìrì so that wọ́n á mọ̀ wípé eléyìí tá à ń ṣe yìí kò kí ń ṣe ṣeré so ẹ̀yin náà rí iṣẹ́ takuntakun tí à ń ṣe so ṣe rí ọ̀rọ̀ òmìnira tí gbogbo wa jọ ń sọ yìí gbogbo wa nígbà tí a bá gba ilẹ̀ Yorùbá yẹn àǹfààní ló jẹ́ fún gbogbo wa o gbogbo alámájọ jẹ àǹfààní ẹ̀ LADYBEST tó ń sáré sókè tó ń sáré sódò gbogbo àwọn tó ń jáde síta tó ní kálukú ń sa ipá tiwọn tó ní kálukú ń ṣiṣẹ́ títí wọn kò ń ṣe pé àwọn nìkan ni wọ́n máa jẹ́ nígbà tí ọ̀rọ̀ náà bá dé gbogbo wa pátápátá lájọ máa jẹ́ ìdí nìyẹn ló ṣe yẹ kí gbogbo wa ká ṣe kíni ká dìde lórí ẹsẹ̀ wa ká jà fún ohun tó yẹ kí a jà fún. No mind them what of people going out for rally in Nigeria. A máa dá fún yín o bàbá mi ọmọọba Felix a máa dá fún yín àní in fact ìgbà tí mo lọ rí àwọn lánàá tí mo lọ rí national coordinator àwọn Biafra so bàbá yẹn wá ń jẹ́ kó yé mi wípé àwa Yorùbá la organize rally yìí pé bá dẹ̀ ṣe organize rally yìí pé àwọn ò ní fẹ́ tó rọ́ọ̀tì mọ̀ pé àwọn Yorùbá wa wọn kì í jáde pé àwọn ò ní fẹ́ kí ó wá jẹ́ wípé àwọn táwa tún wá fìwé pé ni wọ́n tún máa wá ṣe kíni lọ́tún máa pọ̀ ju àwa lọ so àtàná yẹn láti ń try láti máa ṣe publicity láti lọ́ọ́ máa báwọn èèyàn wa pé ẹ jọ àti ẹ̀ ní kẹ́ra aṣọ tipátipá àní ẹ̀ra fìlà tipátipá the most important thing ni wípé kí wọ́n ṣe kíni kí wọ́n jáde síta ìyẹn gangan ló ṣe kókó ẹ ṣeun ìyá mi Olúṣọlá kí wọ́n jáde síta ìyẹn gangan ló ṣe kókó wọ́n ní kárìn kápọ̀ yíyẹ ló ń yẹni ìgbà tá a fẹ́ lọ take permission àti ẹnìkan fún wa léèyàn 1000 wọ́n ní rárá pé 500 at least ibi téèyàn 500 náà bá dé wọ́n á mọ̀ wípé àwọn èèyàn wà níbẹ̀ so ẹ jọ̀ọ́ mo dẹ̀ fẹ́ fi àsìkò yìí rọ gbogbo wa náà pátápátá ní gbogbo ibikíbi tí a bá wà lórílẹ̀‐èdè tá a bá wà tí wọ́n bá fún wa ní àǹfààní láti jáde síta ẹ má jẹ́ ká máa dúró de wípé àwọn Yorùbá ò kì í jáde eléyìí ò ní wá tọ̀hún ò ní wá kódà kó jẹ́ èèyàn 5 kó jẹ́ èèyàn 7 ẹ jẹ́ ká ṣe kí ni ẹ jẹ́ ká jáde síta kẹ́rẹ́kẹ́rẹ́ àwọn náà máa rí pé nǹkan táwọn pípù yìí ń ṣe nǹkan tó dáa ni àwọn náà máa rí wípé ká gba Yorùbá nation yìí òun ni ó lè ṣe o ẹ rí wípé nígbà tá a bẹ̀rẹ̀ ìrìn àjò yìí ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ tó yìí ẹ wo bí tá a dé lénìí ẹ wo bí tá a tún lọ so ẹ má máa jẹ́ ká máa ní lọ́kàn wípé yẹn we need gbogbo èèyàn láti pé kí wọ́n darapọ̀ mọ́ wa kí wọ́n support wa kó tó di wípé a lè gba Yorùbá nation
kó tó di pa lè gba Yorùbá nation díẹ̀díẹ̀ lóye yé máa yéèyàn ọ̀pọ̀lọpọ̀ lóye ohun tá à ń sọ yìí ni ò tí ì yé àmọ́ àwa tí òye yẹn ti yé tá a ti mọ̀ wípé a kì í ṣe Nàìjíríà tẹ́lẹ̀ náà Yorùbá ni wá àwa la máa fi òye yẹn yé wọn tá máa bá wọn sọ̀rọ̀ lọ́tún lọ́sì ṣe rí gbogbo àwọn ìyá tí mo mú wá síbí tí mo ṣó lẹ́ǹkan yẹn àwọn ìyá ń ṣe takuntakun gbogbo àwọn Yorùbá gbogbo bí táwọn Yorùbá wà ni wọ́n ti mú mi dé lóríṣiríṣi ẹ̀yìn tí gbogbo wọn dẹ̀ ń sọ̀rọ̀ pé inú àwọn ń dùn o pé but èwo ló fẹ́ kò sí èyí tó fẹ́ jáde nínú wọn ṣe understand kò sí èyí tó fẹ́ jáde nínú wọn ẹ̀rọ àwọn ti Biafra náà ẹ̀rọ àwọn kan tá ló ń ṣókè ẹ̀yìn náà ẹ̀ sọ̀rọ̀ kí nìkan tẹ́ ẹ rí sí ìmí inú wọn lòun ò lè sọ̀rọ̀ so ẹ má jẹ́ kí ká máa ti ṣu ẹ̀tọ́ wa ní wípé à ń sọ̀rọ̀ lórí pé kí Yorùbá pín kí Nàìjíríà pín jàre Ọlọ́run ní jẹ́ kí Yorùbá pín kí Nàìjíríà pín ẹ̀tọ́ wa ní nítorí wípé kí ni wọ́n fi tipátipá so wá pọ̀ ní sísopọ̀ tí wọ́n dẹ̀ so wá pọ̀ ó ti expire láti 2014 àwọn nǹkan tó yẹ ká máa fi jẹ́ kó máa yé àwọn kan tí kò yé wọn nìyẹn ẹ jọ̀ọ́ gbogbo ipá tí oníkálukú wá bá rí wípé a lè sà lórí ìrìn àjò yìí ẹ jọ̀ọ́ ẹ ṣe kí ni ẹ jẹ́ kí gbogbo wa ẹ jẹ́ ká sa gbogbo ipá tí a bá mọ̀ ìwọ tó bá mọ̀ wípé flyer ló lè fi ran àwọn tí wọ́n ń jáde ní ilẹ̀ Oòduà lọ́wọ́ ni ràn wọ́n lọ́wọ́ bóyá sticker ló lè fi ràn wọ́n lọ́wọ́ ni ràn wọ́n lọ́wọ́ ìwọ tó mọ̀ wípé pósítà ló lè fi ràn wọ́n lọ́wọ́ aṣọ ló lè fi ràn wọ́n lọ́wọ́ owó mọ́tò ni owó omi tí wọ́n máa mu ni torí kò easy nígbà táwa tá a wà ní òkè òkun bíbá yìí tá a bá ń fi ojú wa pamọ́ kí ni káwọn tó ń jáde nílé kí ni kí wọ́n wá ṣe dẹ̀ kí ni káwọn tó ń jáde nílé kí ni kí wọ́n ṣe nígbà táwa tá a bá wà níbi tá a bá ní lè jáde o à ń bẹ̀rù o kí ni kan o mo mọ iye àwọn èèyàn tí a ti lọ bá tí a ti bá sọ̀rọ̀ wípé June 12 wa fẹ́ jáde síta wa fẹ́ ṣe kinní kan o ṣé mo sọ̀rọ̀ lẹ́ǹkan mo ní tẹ́ bá gbọ́ nǹkan tí coordinator àwọn Biafra yẹn sọ fún mi nígbà tí a bá wọn sọ̀rọ̀ tá a lọ sí ọ̀dọ̀ wọn lánàá the man was like LADYBEST I really appreciate you mo kí n fúnṣẹ́ tẹ̀ ń ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn ó wá ní ṣé mo ṣú ọ̀pá àwọn èèyàn wa máa jáde ṣá because wọ́n ti wà níbí wọ́n ti mọ báwọn èèyàn wa ṣe ń ṣe èmi wá ní kó má worry mo ní don't worry this time around our people will come out ṣe understand èèyàn náà ló máa ṣiṣẹ́ débẹ̀ bírú àwọn tó yẹ yẹn ò tí ìyá wa la máa jẹ́ kó máa yé wọn pé ẹ jẹ́ ká jọ párùkù ti kinní yìí ká jọ ṣe kinní yìí ẹ jẹ́ kí gbogbo wa jọ ṣe tá a bá gbalẹ̀ odò àwọn àǹfààní tá a máa jẹ rèé àwọn nǹkan tó yẹ ká máa rí rèé lẹ́yìn gbogbo wọn ló ti sú ẹ̀rọ àwọn ìwọ̀nba tá a interview lẹ́ǹkan ẹ gbọ́ ogun àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ pé ẹ wò iṣẹ́ tí wọ́n ṣe ibi tí wọ́n kọ̀ rọra páàkì mọ́tò sí ẹ mọye tí wọ́n san lórí táàsì ẹ mọye tí wọ́n san gbogbo nǹkan tí yà ń ṣe níbí báyìí àti ìwọ tó ń ṣiṣẹ́ tó jẹ́ pé kí owó oṣù tó pé o ti pín owó tán kó tó sanwó ilé kó tó sanwó omi kó tó sanwó gáàsì wàá san títí wàá tún sanwó stẹ́ẹ̀pù wàá san títí kò sí nǹkan tó ò ní san so kí la wá ń sọ téèyàn bá tiẹ̀ ń ṣerú ẹ̀ tó ń sanrú ẹ̀ sí ìlú ẹ̀ táwọn ìjọba yẹn fi ń tún ìlú ṣe inú àádùn wàá mọ nǹkan tó ń ṣiṣẹ́ lé lórí òun la fẹ́ ní owó ìlú òyìnbó ni ọ̀pọ̀lọpọ̀ ń gbé torí gbà tó bá ti gbowó kó tó sanwó ilé ìsanwó tọ̀hún ṣe ilé ìṣe tọ̀hún kí ló ṣẹlẹ̀ owó ti tán before you know it owó ti tán so ẹ jọ̀ọ́ mo rọ̀ gbogbo wa mo bẹ̀ wá ẹ má jẹ́ kó sú ẹ má jẹ́ kó rẹ̀ wá àsìkò tá a wà yìí ẹ jẹ́ ká ṣe kínni ẹ jẹ́ ká gbárùkù ti ara wa ẹ jẹ́ ká fi ìmọ̀ ṣọ̀kan ẹ jẹ́ kí gbogbo wa ká jọ fi ọwọ́ sowọ́pọ̀ ká jẹ́ kí wọ́n mọ̀ wípé kíní tá à ń ṣe yìí ṣeré ni pé kíní tá à ń ṣe yìí kò kí ń ṣe ṣeré. People are coming out at home why must be afraid àbí o bàbá mi Sami àwọn èèyàn jáde nílé àwọn tó wà nílé gan jáde síta kí ló dé táwa wà ní òkè òkun àwọn á máa bẹ̀rù ẹ̀rù àwọn máa bà wá pé a lè jáde síta o ẹ̀rù ń bà wá o kò yẹ kó rí bẹ́ẹ̀ náà kò yẹ kó rí bẹ́ẹ̀ Elédùmarè á gbà fún gbogbo wa o àní ṣe lásán o lágbára Ọlọ́run àmì ẹ ṣeun gbogbo ẹ̀yin tí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa ẹ máa bá wa share ẹ máa bá wa pín ọ̀yá ẹ jẹ́ ká relé ilé là ń lọ àgbẹ̀ kan òrókòrókò kó gbàgbé ilé ẹ jẹ́ ká relé kò sí àjò dundundun kó nílé má relé kò sí bàjọ́ ṣe lè dùdù títí onílé arelé ilé làbọ̀ sí mi oko àmọ́ nígbà tí ilé ò bá dáa níbo lèèyàn fẹ́ dé sí báwo lèèyàn ṣe fẹ́ ṣe é kò sígbà tá ò ní lọlé a máa lọlé we move up Yorùbá nation bẹ́ẹ̀ ni a máa lọlé ẹ ṣeun gbogbo ẹ̀yin èèyàn wa nílé mò ń rí gbogbo àwọn kọ́mẹ̀ntì yín thanks very much ẹ máa túbọ̀ máa bá wa ṣe ẹ máa bá wa pín in
àwọn ènìyàn jáde lọ́pọ̀lọpọ̀ ní Ọ̀ṣun. Bẹ́ẹ̀ ni mo dẹ̀ fẹ́ fi àsìkò yìí kí gbogbo ẹjọ́ ẹ̀yin èèyàn àwa tá wà ní diaspora. Lóòótọ́ a mọ̀ wípé ọ̀rọ̀ COVID-19 tó fi ń parọ́ yìí tó fi ń rú wa lójú yìí, a mọ̀ wípé ó ti dá ọ̀pọ̀lọpọ̀ dúró nídìí iṣẹ́ tí wọ́n wà. Ẹjọ́ iyekíye tá a bá ní kò sí iye tó kéré, kò sí iye tí ó tóbi, ẹ jẹ́ ká fi ràn wọ́n lọ́wọ́. Ẹ jẹ́ ká ṣe, ẹ má jẹ́ ká rò wípé tí n bá ṣe eléyìí ló máa san fún mi. No, Ọlọ́run ló máa san wa. Mo máa sọ̀rọ̀ kan, mo máa ní kí Ọlọ́run kó san fún mi gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ mi. Torí wọ́n tí iṣẹ́ ọwọ́ rẹ ò bá dáa, ò ní lè sọrú ọ̀rọ̀ bẹ́ẹ̀. Mo sọ pé k'Ọlọ́run kó san fún mi ọ̀rọ̀ òmìnira tí mò ń jà yìí, k'Ọlọ́run kó san fún mi gẹ́gẹ́ bí èrò ọkàn mi. Nítorí wípé mi ò máa jáde síta lórí wípé kí n lè máa fi ṣe jẹun, àbí lórí wípé kí n lè máa fi pawó, àbí lórí wípé kí àwọn èèyàn lè mọ̀ mí. Mò ń jáde síta torí pé káwọn èèyàn wa kí wọ́n lè bọ́ lóko ẹrú, ká lè gba orílẹ̀-èdè wa, kí gbogbo yìí lo wàhálà tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Yorùbá kí Ọlọ́run bá wa fi òpin sí. Tí ò bá sí ìfọ̀kànbalẹ̀ fún àwọn èèyàn wa tí wọ́n wà nílé, àwa tá a wà ní òkè òkun, báwo làwa fúnra wa gan ṣe fẹ́ ní ìfọ̀kànbalẹ̀ níbi tá a wà? Nǹkan tó yẹ ká máa rò nìyẹn. Àmọ́ ọ̀pọ̀lọpọ̀ wà tí wọn kì í wò ó. Ọ̀pọ̀lọpọ̀ wà tí wọn kì í wò, tí wọ́n máa wò wípé bámúbámú ni mo yó, mi ò mọ̀ pé bí ń pọmọ ẹnì kankan, tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ó yẹ ká máa ro àwọn èèyàn wa tó wà nílé. Táwa bá tiẹ̀ ń gbádùn níbí, tá à ń yọ̀tọ̀ mi, tá à ń jó, bó tilẹ̀ jẹ́ wípé o ò ṣe o ò jẹ́ náà lọ́rọ̀ bíbà yìí, but a sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àwa náà a ṣáà ń rí jàjẹ, ebi ò pa wá àmọ́ ààyò. Ẹ wá máa jẹ́ kí a máa rántí àwọn èèyàn wa nílé tí ò sí ìdáàbòbò fún wọn. At any time lẹ lè gbọ́ pé wọ́n ti kidnap ẹnìkan o. At any time lẹ lè gbọ́ wípé wọ́n ti pèèyàn mélòó níbí o, wọ́n ti pèèyàn 10 níbí o, wọ́n ti ṣe kidnap eléyìí níbí o, wọ́n ti rape eléyìí níbí o. So ẹ jẹ́ ká máa rò àwọn tó wà nílé. Ẹ má máa jẹ́ ká máa wò wá pé ìmọ̀tara ẹni nìkan, pé mo ti wọ òkè, kò sí nǹkan tó kàn mí, tó bá tiẹ̀ máa gba Yorùbá nation kí wọ́n gbà wàhálà títí wọn nìyẹn. So ẹ jọ̀ọ́, mo fi àsìkò yìí rọ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátápátá ní gbogbo ibi tẹ́ ẹ ti ń wò wá, ní gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ wá, mo rọ̀ wá, mo bẹ̀ wá, ẹ má jẹ́ kó sú wa, ẹ má jẹ́ kó rẹ̀ wá, ẹ jẹ́ ká tún máa ṣe kíni, ẹ jẹ́ ká tún bá máa tẹ̀síwájú lórí ọ̀rọ̀ òmìnira yìí. I like that state you make now that some don't understand. Some of our brothers and sisters in abroad don't understand. Bẹ́ẹ̀ni, ìyá mi, bàbá mi Fatai, bẹ́ẹ̀ni, ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀. Àmọ́ wa tá a mọ̀ la máa jẹ́ kó máa yé wọn pé ilé làbọ̀ sí mi oko. Ilé ni àbọ̀ sí mi oko. Gbogbo wa tá a wà lókè òkun lé ní yìí, kí ló yẹ ká máa ṣe? Ṣó yẹ ká máa jókòó síbí báyìí ká wá máa ṣe àwọn iṣẹ́ tí ò yẹ ká máa ṣe ni? For example, ẹ jẹ́ kí n sọ̀rọ̀ kan fún yín. Kẹ́ bá lè mọ̀ wípé àwọn òyìnbó tẹ̀ ń wò yìí, wọ́n ń lórí wa ni. Mo sì máa ṣe program lórí ọ̀rọ̀ yẹn, but ẹ jẹ́ kí n kọ̀ rọra yàn fún wa. Ẹni tí mò ń bá ṣiṣẹ́, ó kú ní on the 28th last year. Àwa tá bá wà lórí social media mi, ẹ rí pé mo post ìyá yẹn síbẹ̀. Ó dẹ̀ ní tá bá ti ṣiṣẹ́ bẹ́ẹ̀ yẹn, owó iṣẹ́ yẹn wọ́n máa dá sí méjì. Tó bá ti dá owó iṣẹ́ yẹn sí méjì, ó láwọn owó kan tí wọ́n máa san fáwọn bóyá bí tó bá síkì, tí o máa ní o fẹ́ lọ malatia là ń pè níbi báyìí. Bóyá tó bá síkì, tó bá wà níbi iṣẹ́, tó bá síkì, wàá máa lọ sí wàá lọ treat ara ẹ̀, wàá sinmi sílé, wọ́n dẹ̀ sì máa sanwó fún ẹ. Gbogbo àwọn owó yẹn wà ńbẹ̀. Bóyá o fẹ́ san tax àtàwọn owó kọ̀ọ̀kan, gbogbo owó yẹn ló wà ńbẹ̀. Wọ́n máa pín owó ẹ̀ sí méjì ni, tàbí kó jẹ́ wípé ó depend lórí iṣẹ́ tí o bá ń ṣe. So tí ìtọ́ bá wá fún ẹ ní life contract, ó mean wípé tí ẹni tó ń bá ṣiṣẹ́, tí ẹni yẹn bá ti kú, tí ò ṣe pé bóyá wọ́n ló sọ pé o fẹ́ fi iṣẹ́ sílẹ̀, lẹ́yìn tí ẹni yẹn bá ti kú, ó ní àwọn nǹkan kan tó yẹ kí o ṣe, tó yẹ kéèyàn lọ put in. So téèyàn bá ti lọ put in kinní yẹn, tí agent ò bá tí ì wá iṣẹ́ fún ẹ, wọ́n á máa ṣe kíni, wọ́n á máa san owó fún ẹ ní oṣooṣù bíi pé o ṣì wà ní ẹnu iṣẹ́. Gbogbo àwa tá wọ́n fún ní life contract nílùú yìí, tá à ń dunnú pé a ní life contract o, mo fẹ́ kẹ́ fi tọ̀dọ̀ mi, mo fẹ́ kẹ́ fi ṣe àríkọ́gbọ́n. Life contract yẹn wọ́n fi ń dè wá mọ́lẹ̀ ni, but a ò ní choice. O need láti ṣe. So bẹ́ẹ̀ ni yẹn ṣe kún sí, mo lọ sọ́dọ̀ agent, mo wá ní òkè o, mo fẹ́ lọ put in, wọ́n pe kíní yẹn ní disoccupation la máa ń pè níbi. Àwa tá bá jẹ́ ìtàló, tá bá wà níbí, a understand nǹkan tí mò ń sọ yìí. Àwa tá wà nílùú ìtàló, tá bá wà níbí, a understand nǹkan tí mò ń sọ yìí. Wọ́n pe kíní yẹn ní disoccupation.
ṣẹ́rí tí ẹnìyẹn bá ti wá kú irú life contract yẹn agent yẹn máa fún ẹ ní lẹ́tà so lẹ́tà tí agent yẹn bá fún ẹ ó níbi tó máa mú lọ wọ́n pe ibẹ̀ ní CAF so CAF yẹn lẹ́tà yẹn òun ló fi máa lọ fi putin fún disoccupation tí wọ́n á fi máa sanwó fún ẹ lóṣooṣù tí wàá fi rí iṣẹ́ mi but unfortunately nígbà tí mo dọ́dọ̀ agent mi okay ẹni tí mò ń bá ṣiṣẹ́ ti kú ẹ̀tọ́ ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ó yẹ kó wáṣẹ́ mi fún ẹ torí life contract tó fún ẹ ó ní for now torí covid kò sí iṣẹ́ ńlẹ̀ okay fine fún mi ní lẹ́tà jẹ́ kí n lọ putin fún disoccupation ó lóun ò lè fún mi ní disoccupation òun ò lè fún mi ní lẹ́tà láti lọ putin ǹjẹ́ kí ló dé mo pe ìkan lára àwọn ìyá tó yẹ pé àwọn tẹ̀ ti pẹ́ ń bí tó ti lo 30 years 40 years wọ́n ní kí ló dé ó ya wèrè ni ẹ máa wò ó could you believe wípé agent yìí wá print lẹ́tà jáde ìgbà tó wá fún mi ní lẹ́tà yẹn ó wá ní kí n sign ní mo ṣe wá ka lẹ́tà yẹn ẹ̀mí yẹn ní kí n má sign ní lẹ́tà yẹn mo wá sáré mo ka lẹ́tà yẹn má rò pé ṣé mi ni mo fi ṣẹ́ sílẹ̀ ni àbẹ́ni tí mò ń bá ṣiṣẹ́ kú so nínú lẹ́tà yẹn so àwa tábà gbọ́ ìtàló bó ṣe máa ń kó wàhálà sí wa lọ́rùn nìyẹn o nínú lẹ́tà yẹn ó wá ń fi yé mi wípé mi ò ṣe iṣẹ́ mọ́ pé mo ní iṣẹ́ ti sú mi pé tí n bá ti sign ló máa tó lè fún mi ní àwọn nǹkan kan tí ó yẹ kó fún mi ẹ jẹ́ n wábì kan gbé fóònù yìí sí ọwọ́ tí ń ro mi because mo fẹ́ kí a máa fi àwọn ọ̀rọ̀ tí mò ń sọ yìí mo fẹ́ ká máa fi kọ́gbọ́n ká dẹ̀ máa wo ká dẹ̀ máa rí wípé ẹ kò lọ́wọ́ dàbọ̀dà báyìí so mo fẹ́ kí a máa fi kọ́ ọgbọ́n ṣé ń gbọ́ mi ṣá tẹ́ bá ń gbọ́ mi ẹ máa bá mi tẹ 1 ẹ máa bá mi tẹ 1 so that màá mọ̀ pé ẹ ń gbọ́ mi okay ẹ ṣeun so ó wá ní kí n sign lẹ́tà yẹn mo á ní mi ò lè sign lẹ́tà yìí pé nítorí pé kí ni èmi kọ́ ni mo fi iṣẹ́ sílẹ̀ ẹni tí mò ń bá ṣiṣẹ́ ni ó kú ni ó wá sọ fún mi pé tí mi ò bá ti sign ní lẹ́tà yẹn ẹ ṣeun gbogbo ẹ̀yin èèyàn mi nílé ẹ ṣeun mo ti rí pé ẹ̀ ń gbọ́ mi dáadáa ó wá ní tí mi ò bá ti sign ní lẹ́tà yẹn ó ní owó kan tó yẹ kí wọ́n fún mi tó yẹ kí family yẹn fún mi nítorí pé mo wà níbẹ̀ tí ẹni yẹn fi kú mo take ẹni yẹn tó fi kú kò ṣe pé bóyá fọ́ọ̀tì yẹn wá látọ̀dọ̀ mi normal ikú ni ó pa so family yẹn fún rárá ẹ máa gbọ́ mi o family yẹn fún rárá ẹ wípé òkè ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ lójú ẹ ọ máa pe kinní yẹn ní liquidation ìyẹn tún yàtọ̀ sí disoccupation tí mò ń sọ ìgbà tí èmi dẹ̀ fẹ́ kúrò lọ́dọ̀ àwọn family yẹn sọ fún mi wípé àwọn ti rí agent mi pé kí n má worry agent mi máa settle mi nígbà tí mo dé ọ̀dọ̀ agent nǹkan tí agent máa sọ fún mi ni wípé tí mi ò bá ti sign ní lẹ́tà tóun print síta yẹn wípé mi ò ní lè gba liquidation gbogbo àwọn ẹ̀tọ́ tó yẹ kí n gbà mi ò ní lè gbà á ó rò bóyá ẹni tí ò mọ law àbẹ́ni tí ò mọ nǹkan kan lòun bá sọ̀rọ̀ mo wá sọ fún wípé òkè nígbà tí n bá sáàkì ẹ̀yin náà ẹ máa wo tí n bá sọ wípé mo sign pé mo sàkárà mi ò ṣiṣẹ́ mọ́ pé iṣẹ́ ti sú mi báwo lẹ ṣe expect kí ìjọba san owó fún ẹ ìjọba ò ní sọ wípé ìwọ tó oríṣẹ́ tí o ò ṣiṣẹ́ ló ń béèrè owó ìjọba ò lè sanwó fún ẹ ìgbà tó yá mo ṣàtúnpè àwọn kankan pé àbẹ́mi ni mi understand ni àbọ̀ ti change law ni kí nìkan tó ń ṣẹlẹ̀ gbogbo àwọn tí mo pè títí kan àwọn ìyá tí mo wá sọ̀dọ̀ wọn yìí wọ́n ní LADYBEST tó bá try ẹ̀ ṣíṣì ò ní rí gbà àti liquidation àti disoccupation kò sí tó máa rí gbà nínú gbogbo ẹ̀ àwọn family yẹn dẹ̀ ti sanwó fún wọn wọ́n ti ṣe gbogbo ẹ̀ àmọ́ káwọn wá sanwó fún wa nítorí pa jẹ́ dúdú wọ́n di owó yẹn mọ́wọ́ wọn ò san could you believe ó wá sọ fún mi ó bá fún mi ní time ó ní on the 8th ni mo need láti sign tí on the 8th yẹn tí mi ò bá ti sign mi ò ní lè gba nǹkan kan mọ́ so ìyá yìí tí ẹ̀ máa sọ̀rọ̀ dáadáa tí mo interview lẹ́kọ̀ọ́ ìyá yẹn wá sọ fún mi pé LADYBEST ṣé orí ti ẹ̀gùn ò pé ni bóun ló ṣe máa sọ pé ó fẹ́ sign ṣé kò mọ̀ wípé tó bá ti sàkárẹ̀ and irú lẹ́tà yẹn tó bá sign ẹ̀ kó tó lè ríṣẹ́ níbí àṣẹ báyìí tó rọ́ máa sọ fún ẹ torí lẹ́tà yẹn máa hàn nínú kinní ẹ̀ ọ máa sọ pé ìwọ ló fẹ́ ṣiṣẹ́ pé oríṣẹ́ wọn fún ẹ ní life contract ìwọ ló sign pé o fẹ́ ṣiṣẹ́ pé o lè ṣiṣẹ́ mọ́ ẹ má bínú ẹ lọ ẹlú kí n bọ́ lọ wà. àwọn àbí mẹkáníìkì yẹn wá bá wa ń bẹ̀. Okay. So mo ṣáà ń bá bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí mo ṣe ń bá agent yẹn fà ó dẹ̀ ṣe sọ fún mi pé òun ò lẹ́nìtì tí òun máa fún mi ẹ̀yin ẹ wá wò ẹ wò kọ́ máa mú owó yín kọ́ máa dá sí méjì
kó wá rò pé bóyá tí iṣẹ́ bá parí àbí tẹ́ni yẹn bá kú o wàá jókòó sílé wàá máa sinmi wàá tún sì máa gbowó every month gbogbo owó yẹn kọ̀ lọ bẹ́ẹ̀ tèmi tiẹ̀ ṣì dá ọdún mélòó lèmi ni mo sì tí fi ìbá wọn ṣiṣẹ́ ìyá kan wà níbí mo máa ṣe interview fún wọn kí n tó ẹ̀dí program yìí èèyàn ṣiṣẹ́ fún good 15 years wọ́n dẹ̀ ń yọ tax wọ́n yọ everything could you believe pé wọ́n san tax ẹ̀ nígbà tí wọ́n wá ní kí n lọ síbì kan mo wá lọ síbì kan láti lọ find out pé kí ni nǹkan tí ó ṣẹlẹ̀ tóbìnrin yìí fi ní òun ò lè fún mi ní lẹ́tà láti lọ put in fún disoccupation tí màá fi máa gba owó tí mi bá tí ì ríṣẹ́ and ó dẹ̀ yẹ kó wáṣẹ́ fún mi lẹ́sẹ̀kẹsẹ̀ ó ní kò sí ṣẹlẹ̀ ok jẹ́ kí n put in fún disoccupation kí yẹn ṣe máa ṣe kíni kí ṣe máa rí yẹn ná àsanwólé àṣẹ gbogbo ẹ̀ ó ní rárá law ti change kíníkan could you believe 15 years tí yàrá fi ṣiṣẹ́ wọn san tax bí àyè ṣe ní òkè pé kí n sáré gba IMSS lọ nìyẹn àwa tá a bá wà ní Italy a máa mọ ibi tí wọ́n pè ní IMSS ó ní kí n lọ control tax mi níbẹ̀ obìnrin yìí ò san tax mi ó ní no wonder tó ní kí n sign pé mi ni mo sàkára mi pé torí kò sí tó bá jẹ́ pé ó ń san tax ẹni kí ló dé tó le fún láti fún ẹ ṣé òun ló fẹ́ sanwó ni òun kọ̀ náà ká ló ń san tax ẹni kò sí nǹkan tó le fún láti pé kó fún ẹ ní lẹ́tà kó lọ put in fún disoccupation náà but kò san tax ẹ so ìdí nìyẹn tí obìnrin yẹn tí ò ṣe lè fún mi ní lẹ́tà bí mo ṣe wà yìí kò sí iṣẹ́ kò sí nǹkan kan kò sí disoccupation kò sí liquidation kò sí nǹkan kan ẹ̀yin wá wò ṣé bá ṣe fẹ́ máa bá a lọ rere ẹ wo bí wọ́n ṣe ń ṣe fún gbogbo wa ẹ wo irú àwọn nǹkan báyìí tí gbogbo wa tí bí àyẹn ṣe ń jẹ gbogbo wa níbí bọ̀ ha ní choice náà kí la fẹ́ ṣe mo fi bínú mo ní ó yá life contract yẹn kó kọ̀ tiẹ̀ kìnìkan ìgbà tí ò sí nǹkan kan tí èèyàn fẹ́ ṣe tó o bá sọ wípé o fẹ́ gbé wọn lọ sí court ọmọ owó ara wọn ìwọ ló tún máa jẹ̀bi ń bẹ̀ bọ̀ ṣówó tó lúwẹ̀ tó wá ní òkè ó jẹ́ máa tún máa fowó eléyìí tọ́jú ara mi díẹ̀díẹ̀ ni màá ní mo fẹ́ lọ fi gbà lọ́ọ̀yà nítorí wípé kíni nítorí pé mo fẹ́ gba liquidation àti disoccupation ẹ̀yin èèyàn wa nílé à ń jẹ ìyà níbí à ń jẹ ìyà àwọn èèyàn wa ń jẹ ìyà níbí nǹkan tí mò ń sọ yìí ọ̀pọ̀lọpọ̀ ló ti ṣẹlẹ̀ sí ní ìlú yìí tó máa ṣiṣẹ́ tó máa yọ tax tó máa yọ malatia tó máa yọ everything nínú owó ẹ at the end of the day ṣíṣì ò ní rí so kí la wá ń sọ kí là ń bára wa sọ is your agent in Nigeria Italian ni Nigeria kẹ Italian ni tó bá jẹ́ Nigeria ni tó bá jẹ́ wípé Nigeria ni ṣé mi ò ní bá ná mo máa bá ná tán bí owó ni mo máa bá ṣe kí ni mo máa bá ná tán bí owó ni kò ń ṣe Nigeria Italian ni now so ẹ̀yin èèyàn mi nílé ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ṣe kí ni ẹ jẹ́ ká gbìyànjú láti fi ọwọ́ sowọ́pọ̀ ká mọ bí ilé wa ká tún ilé wa ṣe kí ilé wa dá kí gbogbo wa padà lọ sílé irú gbogbo owó tí mò ń sọ yìí nísìn ká nílé ni mo wà òkè ká tẹ̀gbà pé wọ́n tẹ̀ wá ń ṣerú ẹ̀gan nílé téèyàn dẹ̀ ń rí gbogbo pé wọ́n fi ń tún ọ̀nà ṣe wọ́n fi ń ṣe gbogbo ẹ̀ wọ́n fi ń ṣe gbá wọ́n fi ń ṣàwo orí èèyàn á máa wù inú wa máa dùn ara wa máa yá gágá wípé olúwa ṣeun o gbogbo ohun tó ti ń yọ nínú owó wa à ń rí ibi náà sí nǹkan kan bẹ́ẹ̀ yẹn so àwọn tá à ń fèsì níbí báyìí nìyẹn mo ní mo ṣe máa fi kíní yẹn ṣe program so that a lot of people ìwọ tó bá mọ̀ wípé wọ́n fún ẹ ní life contract even if it's not life contract tó bá fún ẹ ní contract nílùú Italy tó wà níbí every 3 months máa lọ sí IMSS kó lọ máa control lọ́mọ bóyá wọ́n san tax ẹ àbí wọ́n san cause it's very important kódà kó ṣe 50 years tí wọn bá ti san tax ẹ tí wọn sọ àwọn owó tí wọ́n ń yọ bírú owó yẹn sì àwọn kan ń yọ wọn pàṣápò ara wọn ni ṣe rí ìwọ tó ń ṣe àwọn tí wọn ṣiṣẹ́ ìwọ tó ń ṣiṣẹ́ gan owó tí àwọn ń gbà ó pọ̀ ju owó ìwọ tó ń ṣiṣẹ́ lọ ìwọ tó ń ṣe wàhálà tó sùn tó owó tó wàá kó gbẹ wàá kó tọ̀ wàá ṣe gbogbo ẹ̀ owó táwọn ń jọ lórí ẹ ó ju owó tí wọ́n ń gbà lọ ẹ jọ mo fẹ́ fi àsìkò yìí rògbò èyí tẹ́ bá wà nílùú Ìtàló mi mọ ìlú mi o ibi tẹ́mi wà ní o eléyìí ó dẹ̀ ṣe pé bóyá wọ́n ní wọ́n pé ó ṣẹlẹ̀ sí mi mo sì ń bá fà lọ́wọ́lọ́wọ́ ṣé mi tí mi ò lówó lọ́ọ̀yà mo máa ní mo fẹ́ lọ gba lọ́ọ̀yà and a lot of us ni wọ́n ti ṣe àwọn nǹkan tí wọ́n ṣe yìí ni wọ́n ti ṣe fún a lot of us ni wọ́n ti ṣe fún ibẹ̀ làwa máa sọ pé yẹn ibi là fẹ́ dúró sí kò síbi tó dàbí ilé o ká níbi pé ìlú mi ni mo mọ bí mo ṣe máa fà tí fùrù máa fa gbogbo orí èmi nílùú tèmi ló fẹ́ máa ṣe kíni bọ́tù gbà tó jẹ́ pé ìlú wọn ni tó bá wọn fà á jù wọ́n lè mú ẹ̀sùn tí ò ṣe tiẹ̀ kí wọ́n fà á lé ẹ lọ́wọ́ kọ́ nìkan báyìí ló ṣe mo try láti pe family yẹn pé ṣe bẹ́ẹ̀ sọ pé ti sanwó liquidation ni tẹ́ bá tiẹ̀ fún mi lówó disoccupation fine
tẹ́pà fún mi lówó disoccupation fine ìyẹn wà òkè owó liquidation ẹ fún mi ó ní kí n lọ bá agent mi o pé àwọn ti send everything fún máa yẹ òde kí n parọ́ very nice family ó láwọn ti send ẹ pé kí ló dé Sarah ó ní kí ló dé pé kí n pè wọ́n náà pé kí n bá wọn sọ̀rọ̀ mo ní pé mo ti pé o ó ní kí n sign kíníkan ó ní no àpèké bàbá ẹni kò sí ìtí kí àmà ó ní kí n lọ pe lọ́ọ̀yà fún pé mo mọ right mi kí n lọ pe lọ́ọ̀yà fún àwọn ti san lówó àwọn ti sọ everything fún mi torí ìgbà tí ìyá yẹn kú ọmọ ìyá yẹn sọ fún mi ó ní ló ti pi ọkùpá rẹ̀ yẹ ó ní kí n má wọ́rì àwọn máa settle mi gbogbo ẹ̀tọ́ tó yẹ kó fún mi àwọn máa settle mi kí n lọ bá agent mi àwọn máa fún mi kí ni mo fẹ́ ṣe so ẹ jọ̀ọ́ mo fẹ́ kí gbogbo wa ká ṣe kí ni mo fẹ́ kọ́ Ọlọ́run Elédùmarè kó ràn wá lọ́wọ́. ìyá dà gbẹ̀rẹ̀ ẹ bá pè wá mo fẹ́ kó wá sọ̀rọ̀ kan bí ni. so ẹ jọ̀ọ́ ẹ gbọ́rọ̀ tí ìyá yẹn máa sọ kéèyàn ṣiṣẹ́ fún dídí good 15 years ó fẹ́ lọ Putin fún Italian passport ìgbà yẹn ló ṣèmọ̀ wípé wọn ò san tax lọ́ba ní pé ṣẹ́dẹ̀ wá rí o ibi tí wọ́n tún wá ìyá wèrè dé ó ní pépà kan tí wọ́n máa ń fún wa pépà yẹn wọ́n máa ń pè ní postal paga wa tá a bá wà níbẹ̀ postal wọ́n máa ń pè pépà yẹn wọ́n máa ń pè ní postal paga ṣẹ́rí postal paga yẹn òun ni wọ́n máa ń fún wa ni wọ́n máa fi máa jẹ́ ká mọ̀ wípé àwọn san tax wa àṣé fake ni postal paga tí wọ́n ń fún wa ọ̀n san tax wọ́n kàn ṣe wùrùwùrùwùrù wọ́n fún wa inú tiwa náà máa dùn pé wọ́n ti fún mi ní postal paga o wọ́n ti ṣe kinní kan o àṣerọ́ ló wà ń bẹ̀ postal paga kúnnu lé mi àṣerọ́ ló wà ń bẹ̀ èèyàn kàn kó ìdọ̀tí sínú lé ni wọ́n fún ẹ ní fake postal paga wọn ò dẹ̀ lọ san tax ẹ̀ so ẹ jọ gbogbo àwa tá a bá ní life contract either ó jẹ́ life contract ó jẹ́ 2 years ó jẹ́ 1 year kódà kó jẹ́ 3 months ẹ máa lọ sí IMS ẹ lọ máa control ẹ every 3 months àbí every 6 months ẹ lọ máa control ẹ lọ mọ̀ bóyá wọ́n san tax yín àbí wọ́n san tax yín and again nǹkan tí mo tún fẹ́ sọ àwa kan tó jẹ́ wípé tí wọ́n bá fún wa ní ó ní ọ̀kan tó máa ń jáde ó dàbí every March ní kíní yẹn máa ń jáde once in a year ni ó máa ń jáde mo ti gbàgbé orúkọ kíní yìí o wọ́n pè ní kúùdù ìwọ tó bá rí wípé kúùdù tí wọ́n fún ẹ ní ọdún yìí ó yàtọ̀ sí kúùdù tí wọ́n fún ẹ ní ọdún tó lọ mọ̀ wípé wọ́n ti ń ṣe màdàrú torí tó bá jẹ́ wípé wọ́n san tax ẹnìkan ṣoṣo ló máa lò so tí kúùdù ẹ tórúkọ tí wọ́n bá fi sínú orí kúùdù ẹ tó bá yàtọ̀ wọ́n máa sọ fún ẹ pé àwọn ti change ẹni tó ń bá wọn ṣe kíní kúùdù yẹn wọ́n láwọn ti change ẹ irọ́ dẹ̀ ni so nítorí wípé wọ́n change ẹ̀kọ́ tí wọ́n ṣe fún ìyá tó lo 15 years yìí o ọdọọdún ni wọ́n change kúùdù wọn ọdọọdún ìgbà táwọn náà tètè mọ̀ wọ́n tètè já sí àníyá yẹn sọ fún mi pé Lady B ẹ wò ẹ kú oríire Ọlọ́run tiẹ̀ ṣe tí ìyá yẹn tètè kú ẹ kú oríire ẹ yà tètè yá lọ sí ọ̀dọ̀ agent mi o tẹ bá dẹ̀ ti gbaṣẹ́ tó ti fún yín ní contract ẹ lọ máa ṣe kíni ẹ lọ máa control ẹ pé kíni kóun wá ṣe tóun ṣiṣẹ́ fún di 15 years ẹ máa bọ̀ mo ti ń wá yín. mo ti ń wá yín o ṣé má ṣe irọ́ o àti ìwọ june náà má ṣe lẹ́jẹ̀ntì ní fún mi kù jù tèmi o má ṣì ló fún mi o àwọn kan ní June July ló ń jáde but ẹ̀kan lóṣù ni wọ́n ń gba kínní kúùdù yẹn ẹ̀kan lọ́dún jàre ẹ̀kan lọ́dún ni wọ́n ń gba kúùdù yẹn so bóyá June July but March lèmi ń gba ti tọ̀dọ̀ mi every year March ni wọ́n fún mi but once in a year ni kúùdù yẹn jáde tí kúùdù yẹn bá ti jáde kẹ́ ṣe kí ni kẹ́ mọ̀ wípé tó lórí irọ́ everywhere bẹ́ẹ̀ ni o ibo nìyá ìwà ibo nìyá kíní wà ìyá dání ó ga ọ mo dẹ̀ fẹ́ kí wọ́n sọ̀rọ̀ lórí kíní ọ̀rọ̀ yìí ni o wọ́n làbọ̀ ti ṣeré tí wọ́n lọ nìyẹn so ẹ̀yin èèyàn mi nílé k'Elédùmarè kó ṣàánú fún wa ni o kó gbà wá o gbogbo àwọn nǹkan tá à ń fèsì níbí òun lẹ ti ń rí yẹn o k'Ọlọ́run ọba Elédùmarè kó wà pẹ̀lú gbogbo wa o so ẹnu ẹ̀ láwa yẹn o ìdí tá a ṣe ń pariwo nìyẹn pé tó a ní láti ṣe kíni a ní láti kúrò ní òkú ẹrú ẹ jẹ́ fún wa ní ẹ̀kan lọ́dún náà mo sọ ẹ má mistake mi ìyá ẹ má in Germany is a bit better. I am not working since January and I am still collecting money from Ministry of
work. I lost my work because of COVID. Bàbá mi Samson Sami, ẹ ṣeun. Òótọ́ lẹ sọ bó ṣe yẹ kó rí náà nìyẹn. Ó yẹ kó máa sanwó fún wa, but ẹ̀yin béèyàn tó dá pàdé ni. Bó ṣe ń ṣe fọ́dọ̀ tí wá ń bí nìyẹn. Bí mi ṣe ṣiṣẹ́ mọ́ ń ṣe yẹ kó máa fún mi lówó, but wọ́n lè fún ẹ lówó. Wọ́n lè fún ẹ lówó àti wọ́n bá ti pay san tax ẹ. Tó jẹ́ pé àwọn agent wèrè ni wọ́n. So kò jẹ́ bó ṣe jẹ́ o. Ẹ̀yẹn fún wa ní ìṣẹ́jú díẹ̀ tó mọ̀ páwa kan máa fẹ́ pè wọlé ká tó máa lọ. Torí a ṣì wà lẹ́nu ìrìn àjò. Ẹ rí i pé orí ìdúró ni mo wà tí mo ti ń sọ̀rọ̀. Àwa tá a bá fẹ́ pè wọlé. Amen o, ẹ ṣeun. Àwa tá a bá fẹ́ pè wọlé, ẹ jẹ́ ká pè wọlé sí orí +3935. Mímọ̀ tí èèyàn bá lè bá mi pin nọ́mbà yẹn síbẹ̀. Ó dà bá àwọn admin wa ò wà available. +3935 12089717. Àwa tá a bá fẹ́ pè wọlé, ẹ lè pè wọlé +3935 12089717. Yá mo tún fẹ́ fi àsìkò yìí rọ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tàtà. Ẹ jọ̀ọ́ ẹ lọ bá mi subscribe sórí YouTube channel mi. LADYBEST Akéde Yorùbá ni mò ń jẹ́. Tẹ́ bá ti tẹ LADYBEST Akéde Yorùbá, ẹ jọ̀ọ́ ẹ lọ máa bá mi subscribe sórí YouTube channel mi. I think it's something like tax clearance. Yes, you are correct. Ẹ ṣeun bàbá mi. Ẹ ṣeun, wọ́n ti bá mi fi nọ́mbà yẹn síbẹ̀ +393512089717. Ẹ ṣeun. Àwa tí a bá fẹ́ pè wọlé tí a fẹ́ dá sí, a lè pè wọlé fún ìṣẹ́jú díẹ̀ kí a tó padà. Ṣẹ́yìn náà ti wá rí wípé àwa tí à ń pariwo wípé tó àwọn ọmọ Yorùbá o, ẹ jẹ́ ká dá dúró o, ẹ jẹ́ ká lọ sílé o. Ẹ rí wípé a rí gbogbo àwọn ìdí pàtàkì tá a ní láti ṣe kíni, tá a ní láti lè dá dúró. Tó ṣe yẹ ká dá dúró pé tó a fẹ́ dá dúró gẹ́gẹ́ bí ìlú. So that gbogbo àwọn nǹkan tí à ń go through lókè òkun tá a wà yìí, gbogbo àwọn nǹkan yẹn kò ní lè máa ṣe kíni. Ẹ ṣeun ìyá mi Adébùkọ́lá Joseph Olúwàfíkáyọ̀mí. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Wọ́n ti bá wa pin ní nọ́mbà yẹn síbẹ̀. Àwa tí a bá fẹ́ pè wọlé fún ìṣẹ́jú díẹ̀ ká tó parí ètò. So a lè pè wọlé àwa tí ó bá wù wá pé a fẹ́ pè wọlé, a lè pè wọlé. So ṣẹ́yìn náà ti wá rí sìn ìdí tí mo fi ń sọ wípé ìdí tí mo fi ń sọ wípé I need láti ṣe kíni. Send your number ma, I'm watching from Cairo. Wọ́n ti bá mi pin ní nọ́mbà síbẹ̀. Wọ́n ti bá wa pin ní nọ́mbà síbẹ̀. Hello. Salamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ kú ètò mà. Ètò ni ọ̀rá sà. Ọlọ́run ó ṣàánú fún wa. Àmín o. Àmín Ọlọ́run. Àmín o. Àmín o Jésù. Yes ma, lórí tẹ́ ẹ sọ àfi torí gbogbo ètò yẹn mo gbọ́ everything mo wà pẹ̀lú yín. Okay. Àfi tí ẹ bá fẹ́ máa yẹn sílẹ̀ o yẹn agent yẹn tẹ́ bá fẹ́ fi sílẹ̀ ẹ lè ṣú rẹ̀ láì sanwó. Ẹ lè gba lọ́ọ̀yà láì lè gbowó. Wọ́n dẹ̀ máa wọ́ọ̀kì. Gbogbo àwọn postal paga tó fún yẹn everything ẹ máa kó lò. Ìyá mi, bàbá mi, òótọ́ ni èèyàn lè sùn ẹ̀ àmọ́ ṣe rí ìyá tí mo lóun ṣiṣẹ́ fún 15 years yẹn mò ń bọ̀ bàbá mi. Ṣe rí ìyá tí mo láwọn ṣiṣẹ́ fún 15 years tí wọ́n sọ kún wọ́n sì wà lẹ́nu ẹ̀ di bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. Ká máa sọ pé mi ti tètè mi ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àti last 2 years làwọn ti wà lẹ́nu ẹ̀ pẹ̀lú lọ́ọ̀yà o. Wọ́n sì wà lẹ́nu kéèsì yẹn. Ẹ wò ó kọ́ ló ń ṣàánú wa ní o. Tó ṣẹlẹ̀ màámi àmì tó ṣẹlẹ̀ orí yàtọ̀ sórí. Orí kan wà tí ò ṣe yàn jẹ, orí kan wà ó ṣe yàn jẹ, bóyá orí náà ti yàn jẹ rí. Òun náà la fi ní ká ṣe dáadáa nísìnyí torí ọ̀la máa béèrè. Báwa ṣe rí kanú àrùn wá ní àkájì sí. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn kọ́ lè yàn jẹ pé tó dẹ̀ lè lò. Èmi lè fún yín ní kọ́ńtàtì lọ́ọ̀yà mi kò ní kọ́pọ̀ lọ́wọ́ yín ó dẹ̀ máa confam dẹ́ni. Ẹ̀yin gan tó lè gba kínní lọ fúnra yín kí lórúkọ rẹ̀ ẹ lè gba ọ́fíìsì àwọn ọlọ́pàá lọ ẹ máa lọ sọ ẹ máa tẹ́ndà ẹ dẹ̀ máa rí bí wọ́n máa fọ̀ nípa ẹ̀ máa nígbà tí kò sí ẹ̀ pẹ́ẹ́mù kankan pẹ̀lú
wọ́n sì máa ń dáṣà. Ẹni tó bá wù mí nínú mi tí bá gbaru irú owó yẹn ṣé mọ tí mo máa fi ṣe tí bá rẹ́ni tó lè help mi inú mi máa dùn o kí lẹ̀ ń sọ yìí bàbá mi ṣé ògbó easy ni kéèyàn máa iṣẹ́ kó máa dá owó èèyàn sí méjì at the end of the day kó má wàá rówó yẹn gbà mọ́ kò easy now. Kò easy. Àwa gan máa control lórí ẹ̀yin ẹ̀ tó yá wa lọ atọ́rọ́ gbọ́dọ̀ kan látara yín. Exactly. A máa lọ sí ìsinísìn tá a máa lọ control. Tẹ́ lọ máa control tax yín bóyá wọ́n san àbí wọ́n san. Actually ìgbàlẹ̀ tó ṣí wa létí because èmi ò tẹ ẹ̀rọ lọ púpọ̀ tó yẹn. Àwọn tẹ́ ṣe sọ́ọ̀sì lèmi gan ti ojú ìrò pé ẹni ó wá. ọlọ́mọdé aburú ó ṣe wá. Ẹjọ́ èmi aṣọ Yorùbá nation mo ní ìdí ìmọ̀ ọ̀bẹ tí bá a ṣe máa ṣe Roma láti máa pàdé ní June 12 àbí. Rome ní San Giovanni kò jìnnà sí train station Rome. Ṣé Dipotini àbí train station ó pọ̀ sí Roma. No Termini láti Termini metro lẹ máa mú débẹ̀. Okay. All right. Nípa aṣọ yẹn bóyá ẹ bá mẹ́rin àbí kó bá ṣe ṣe ṣe. Màá pè yín létà lẹ́yìn ètò ṣẹ́gbọ́ àsọ̀rọ̀ létà. Ẹ ti gbọ́ all right ẹ ṣé. Ẹ̀yin èèyàn mi nílé ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu bàbá wa yẹn o lóòótọ́ mọ̀ pé mi náà sọ tẹ́lẹ̀ pé wọ́n máa ń gba lọ́ọ̀yà yes wọ́n máa ń gba lọ́ọ̀yà àmọ́ ẹnu ẹ̀ lẹ́ máa wà títí but mo máa try bí wọ́n ṣe sọ èmi gan ní lọ́ọ̀yà bí a máa pe lọ́ọ̀yà mi màá dẹ̀ bá lọ́ọ̀yà tiwọn náà sọ̀rọ̀ pé ká wo bí Ọlọ́run bá ṣe máa tètè bá wa ṣe torí kò ń ṣòwò kékeré là ń sọ̀rọ̀ pa èyí ara ohun tá à ń fèsì nìyẹn o. Please collect the man number. God will help you. Ẹ ṣeun mo ti save number àwọn máa pè wọ́n later. Ẹ ṣeun mo really appreciate gbogbo wa. Mo rí pàwọn kan ní kí n type orúkọ YouTube mi síbẹ̀ yẹn. Ẹ jọ̀ọ́ ẹ lọ bá mi subscribe sórí YouTube channel mi. Ẹ lọ bá mi subscribe sórí YouTube channel mi. LADYBEST Akéde Yorùbá ni mò ń jẹ́. Mo fẹ́ fi the other phone. Mo fẹ́ fi kọ orúkọ yẹn síbẹ̀. Ẹ máa kọ ní capital letter lẹ máa fi kọ. Gbogbo ẹ̀ capital letter lẹ máa fi kọ capital letter òun lẹ máa fi kọ LADYBEST Akéde LADYBEST Akéde Yorùbá ni mò ń jẹ́ mo máa lo the other phone sí mo máa fi pin ẹ̀ síbẹ̀ ẹ jọ̀ọ́ fún mi ní ìṣẹ́jú díẹ̀. So ẹ̀yin èèyàn mi nílé ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn ẹ ti ráwọn ohun tí à ń dojúkọ gbogbo ẹ̀yin tẹ́ bá ń ṣiṣẹ́ nílùú Ìtàló ẹ lọ máa try kẹ́ lọ máa control tax yín o so tẹ́ bá ti ń control tẹ́ bá ti pé wọn ò tètè sanwó ẹ ti tètè ṣe kí ni ẹ ti tètè mọ̀ ẹ ti tètè sùn wọn nígbà tẹ́ ti wà lẹ́nu iṣẹ́ ó máa yá ju kẹ́ ti fiṣẹ́ sílẹ̀ àbí kẹ́ni yẹn ti kú kíṣẹ́ ti tán kẹ́ tó wá ṣẹ̀ṣẹ̀ wá sọ pé nǹkan tó fa ti woman yẹn tí wọ́n ṣe ti delay ẹ̀ nìyẹn tí ó jẹ́ pé wọ́n ń gbé wọn lọ wọ́n á ṣẹjọ́ lẹ́ni wọ́n á ṣẹjọ́ lọ́la láti 2 years nísìn ni wọ́n ti wà ní ẹnu ẹ̀ so téèyàn bá sì wà ní ẹnu iṣẹ́ yẹn tó ń control ẹ̀ tó rí pé wọn ò tí ì san ó sì ní opportunity in fact àwọn family yẹn gan ló máa tún help ẹ̀ pé no ṣe understand àwọn yẹn tún máa fight fún ẹ but eléyìí téèyàn ti kúrò níbẹ̀ so kálẹ́yàn mọ̀ náà ni èèyàn á ti lọ ṣe kíni èèyàn á ti lọ control ẹ̀ but èèyàn ò mọ̀ ó dé kíní dẹ̀ happen a lot of us ìwà bẹ́ẹ̀ sì tí wọ́n máa dùn pé wọ́n fún wa ní life contract ni mo ní o so orúkọ tí mò ń jẹ́ òun ni mo ti fi sí ibẹ̀ yẹn ẹ jọ̀ọ́ ẹ lọ bá mi subscribe sórí YouTube channel mi LADYBEST Akéde Yorùbá LADYBEST Akéde Yorùbá òun ni mò ń jẹ́ so ẹ̀yin èèyàn wa nílé ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ o ẹ jẹ́ kí a ṣe kíni ọ̀rọ̀ Yorùbá ẹ jẹ́ ká mú ní òkúkúdùn a lot of things ni à ń face. Bàbá mi Fọlámi I don't understand kí ni ẹ understand kí n ṣe àlàyé fún yín kí ni ẹ understand ẹ ṣàlàyé fún mi so àwa tí a bá ní life contract àbí 2 years any contract tí wọ́n bá fún wa ẹ jẹ́ ká lọ máa control every 6 months or every 3 months ẹ jẹ́ ká lọ máa control ní IMS ká lè mọ̀ bóyá lótìtọ́
ká lè mọ̀ wípé Lady B, try your luck, try is no harm in trial. Ọ̀rà ẹ ṣeun bàbá mi, ẹ ṣeun gan. So ká lè máa mọ̀ wípé lótìtọ́ pé tó ọ̀rọ̀ Yorùbá yìí ó ṣe pàtàkì, ó ṣe kókó. Ẹ jẹ́ so ẹ ṣeun. So orúkọ tí mò ń jẹ́ lórí YouTube nìyẹn, LADYBEST Akéde Yorùbá. Ẹ jọ̀ọ́ lọ bá mi subscribe sí orí YouTube channel mi. Elédùmarè á gbà fún gbogbo wa o, àní ṣe lásán o. Ẹ jọ̀ọ́ gbogbo àwa tá a bá wà ní Italy àti Biafra àti Yorùbá, a fẹ́ ṣe rally ní June 12 2 to 5 p.m. So ẹ jẹ́ kí gbogbo wa, ẹ jẹ́ ká tún jáde, kí a jáde síta. Elédùmarè á ràn gbogbo wa lọ́wọ́ o, àní ṣe àṣetì o, àṣeyẹ ni a máa ṣe. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá lápapọ̀ nílé lóko lẹ́yìn odi fún gbogbo support tí ẹ support àwọn èèyàn wa nílé. Elédùmarè á fún wa ṣe o. A dẹ̀ tún sì máa jáde síta, a sì máa jáde síta lórí àwọn obìnrin wa, wọ́n fẹ́ ṣe conference. Ẹ ti mọ̀ bá ṣe máa ṣe, a máa jáde síta. A nílò ìrànlọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátápátá. Àwọn obìnrin wa fẹ́ ṣe 2 days conference ní ending of this month. So ẹ̀yin tí ẹ bá fẹ́ support wa, ẹ jẹ́ ká mọ̀. Ọlọ́run á máa bùkún fún gbogbo wa o. I appreciate gbogbo yín. We staying in UK is also facing same problem. Àní kò síbi tí ṣe ò sí, kò síbi tí wọ́n ti kí ń lò wá nílò ẹrú. Ìdí tá a ṣe la gbọ́dọ̀ lọ lé nìyẹn. Ó ti pọ̀ jù, ó ti pọ̀ jù. Ìdí tí mo wà lórí ètò kó rẹ lọ. Eléyìí kí lè fẹ́ sọ lẹ́nu. So kò jẹ́ bí ó ṣe jẹ́ o, ẹ̀yin èèyàn wa nílé. So ara àwọn brothers àwọn sister wa tí wọ́n mú mi káàkiri nìyẹn. Ọ̀tá lọ́nbà gbogbo àwọn Yorùbá wa pé kíní yìí ẹ jẹ́ kí gbogbo wa, ẹ jẹ́ kí a jọ ṣe o, ẹ jẹ́ ká jọ ṣe. Elédùmarè á fún wa ṣe o, lágbára lọ́wọ́ Ọlọ́run. A ò ní ṣe lásán o. Gbogbo wa tí a dẹ̀ ṣe kíní yìí lótìtọ́ àti lódodo, Elédùmarè á mú wa délé o. Gbogbo ẹni tó bá lókun bí tí gbogbo àwọn ọmọ Yorùbá bá wà, pé àwọn ọmọ Yorùbá wípé a ò ní bọ́ lóko ẹrú, tó ní òmìnira yìí ò ní tẹ̀ wá lọ́wọ́. Irú ìṣẹ̀dá bẹ́ẹ̀ àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá ni wọ́n máa fi ẹ̀jẹ̀ wẹ̀ lọ́lá Elédùmarè. Ẹ ṣeun. Ẹ jẹ́ ká kọrin orílẹ̀-èdè wa, ká máa fi ìyẹn ṣe lọ. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo yín o. Kọ̀ọ̀kan tún ti wọlé. Hello. Hello. Pronto. Pronto. Ẹ gbéra ńlẹ̀ sà, a ti fẹ́ parí ètò. Màá mi ṣe wà, mo ti pè ní nọ́mbà kan kò lọ níbi ìmọ̀ nǹkan tó ṣẹlẹ̀ tí ò lọ. Fún yẹn tiẹ̀ wà nù bá, fún yẹn wà nù báàgì. Àbájọ mò ń pè ní nọ́mbà kan kò lọ mi ọ̀nà tó mi wọn tó ṣẹlẹ̀. Anyway, kò sí problem. Mo wà lórí ètò pẹ̀lú gbogbo nǹkan tẹ̀ sọ ni mò ń gbọ́. Kò tí yé mà. Ọlọ́run wà pẹ̀lú wa. Àmì Ọlọ́run Ọlọ́run. wà pé wa kò ní gbẹ̀kalẹ̀. Àmì Ọlọ́run. Àṣàṣeyọrí lágbára Àmì Ọlọ́run. ò Jésù. Ó ti yé yín. Àmì Jésù. Pẹ̀lú òkú náà ní June 12 yẹn, agbára Ọlọ́run gbogbo àwọn àpàdé ń rò mí kí wọ́n máa wá pẹ̀lú òkú Ọlọ́run. Àmín. Gbogbo yín la máa retí o, torí ó ní statement kan táwọn Biafra sọ fún mi lánàá gbà tí mo lọ rí wọn. Statement yẹn in fact ó really touch heart mi gan. Mo gbọ́ statement yẹn gbà tẹ sọ lórí ètò. Okay. Ẹ jẹ́ káwa náà ká ṣe kí ni, gbogbo àwọn tá a bá mọ̀ ní agbègbè wa náà tí wọ́n jẹ́ Yorùbá, ẹ jẹ́ ká sọ fún wọn káwọn náà darapọ̀ mọ́ wa. Máa tó bá mo wà, mo lè ti máa ń pè yín dáadáa lórí ètò dáadáa bẹ́ẹ̀ tí mo máa wá ẹ̀yẹ́ máa wọlé. Okay, ẹ ṣe, à máa retí yín. Àmì Ọlọ́run á bá wa mọ́jọ́ ró. Mo tó ṣẹlẹ̀ mà. Lórí ọ̀rọ̀ tẹ sọ, ọ̀rọ̀ ti agent tẹ sọ fún iṣẹ́ yín nǹkan kan ìbákan yẹn ó ti yẹ yín sí. Tó bá di lẹ́yìn ètò, tó bá ti ṣe tó fẹ́ wà fẹ́ free, ẹ jẹ́ kí n mọ̀. Okay. Bí ìyàwó rẹ̀ ọ̀ ní sanwó fún yín báwo ṣọ́ fẹ́ kú ni. Okay. Nílùú ìṣẹ́bí tà lóyìn láwà. Àbí? Ó ní o. Ìgbà lọ́yà kan ẹ̀ lówó kankan tẹ́ fẹ́ sọ fún, wọ́n máa sanwó. Important ni pé kó ṣe booster paga fún yín, booster paga tó ṣe fún yín. Booster paga wà. Ṣẹ́rí tó bá sọ táàsì kan kánà, ó yẹ kó sọ táàsì ọ̀wá tó sọ táàsì yẹn. Wọ́n ló dáa jù. Ìyẹn gbogbo ló máa fi dàjẹ́ wọ́n jù. Nítorí pé yẹn, nǹkan tó jẹ́ ni pé wọ́n jàjọba lólè nìyẹn. Ó ti yé yín. Exactly. Wọ́n jàjọba lólè. So bọ́dẹ̀ yẹn jàjọba lólè yẹn, wọ́n máa wàhálà ìwà jẹ dẹ́ndẹ́ ìyá. Ẹyẹ má wọrí tó bá ẹwọ níbi tó lédè tó bá kàrá ìgìdá, màá tẹ̀lé yín lọ sọ́dọ̀ ìjẹ́. Ní ìgbọ́dà yẹn, tráì ìbàjẹ́ kọ́ mọ̀ pé
àwọn tá a lọ àmọ́ ẹ máa ná kí ẹ mọ́ra wọn. Ẹ ṣeun ẹni ẹ ṣeun o. Róòmù kan lèmi wà o, Umbra ni mo wà, Umbra mo wà. Bẹ́ẹ̀ni. Wọ́n á ṣàlàyé. Ẹ ṣeun bàbá mi, ẹ ṣeun sà. Okay, èmi gan pè yín later. All right, kò sí problem. All right. Ẹ ṣeun bàbá mi, Elédùmarè á fún wa ṣe. Ẹ̀yin èèyàn mi nílé iṣẹ́ yìí náà rí. Wọ́n ní ẹni tó bá fi ọwọ́ bo, bó lọ ṣe máa ń pa òwe yẹn. Wípé ẹni tó bá fọwọ́ bo ìṣòro ẹ̀ mọ́lẹ̀ kò sí bí wọ́n ṣe máa solve ẹ̀. Kò ní ìdí mo wà okay báyìí ẹ ṣe. Kò sí bí tí ẹni tó bá fi ọwọ́ bo ìṣòro ẹ̀ mọ́lẹ̀ kò sí báwọn èèyàn ṣe máa help ẹ̀. Ṣẹ́yìn náà ráwọn èèyàn wa bí wọ́n ṣe ń pè páwọn máa assist mi. Ká ní mi ò sọ̀rọ̀ ń sìn ni. Èmi mà ti gbàgbé ẹ̀ mo ti gbà pé bọ́lọ̀ ń ṣe kọ́ nìyẹn ò kí n tún lọ wá agent mi. Pé lẹ́yìn tá bá ṣe June 12 tán màá tún jáde síta pé ká tún lọ wá agent mi ká tún wá iṣẹ́ torí ibi ìlú yìí ò ṣe ò jẹ́ ní o so k'Elédùmarè kó ràn gbogbo wa lọ́wọ́. Ẹ ṣeun mo rí gbogbo ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi tẹ́ ẹ̀ ń sọ pé ẹ̀ ń pè pé nọ́mbà yẹn busy bóyá network ni ẹ má bínú bóyá network ni because kò sí call for now bóyá network ni àbí kẹ́ wo nọ́mbà yẹn dáadáa ẹ má dẹ̀ jà pé direct cause fóònù nù kíní direct yẹn mi ì mọ̀ bóyá ó ti kú so ẹ má jà pé direct ẹ jà pé ní kíní ok bóyá bàbá tán láwọn pè mí láti UK yẹn rèé ok ẹ jẹ́ ń pè wọ́n padà ẹ má bínú a máa tó máa lọ́nsìn hello sir. Ìyá mi o. Ẹ ra sà. Agbára Ọlọ́run yóò dùn yín mọ́ o. Àmì Ọlọ́run. Ẹ ní ṣìṣe o. Àmì o Jésù. O wọ́n ní odídẹrẹ kì í wá wọ́n ní odídẹrẹ kì í lọ́sọ̀ kókó wájẹ́ àti kókó wájẹ́ o. Àmì o Jésù. Gbogbo ètò tẹ́yìn sí ni mo bá yín mo tẹ̀lé yín bẹ́ẹ̀ torí àwa náà jẹ́jàgbara àwa ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́jàgbara ọmọ Yorùbá làwa náà. Ok. Wọ́n jẹ́ pé London làwa gbé. Ìgbà tí ẹ̀ ń sọ̀rọ̀ ọ̀rọ̀ oníṣẹ́ yín dé yẹn mo ní kó nà ó. Yúróòpù dàbí ọ̀dọ̀ wa o ẹ láti ṣe àwọn tó máa ń ru ẹjọ́ fún píjà yìí máa wà ládùúgbò yìí ẹ máa gbà láti wá wọn you deserve for your money you don't anybody lè jẹ́wọ́ ẹ mọ́lẹ̀ ní ìlú. Exactly. tó bá lè a lọ sí human rights section kò ẹ má bẹ̀rù pé ẹnìkan máa sọ pé wọ́n nínú ìjọmọ yín lẹ́sẹ̀ yẹn là ń pè ní industrial trafficking lọ́dọ̀ wa. owó tí mo gbà ń lu eré ni tí mo fi ṣèyàwó fún yíyẹ ni tí mo fẹ́ lé almost about £10,000 wọ́n san kíákíá ni lórí ẹ̀kú dàbí ọ̀dọ̀ wa ẹjọ́ wọn ní Yúróòpù ṣéǹtì ní mo wà lọ́dọ̀ yín ló wà lọ́dọ̀ wa mi. mo bẹ̀ yín gbogbo àǹtọ́ làwọn fẹ́ nílé láti ràn yín lọ́wọ́ yẹn contact them do your best. mo mọ̀ pé ó kù kí tẹ̀lé ìyá wọn máa kù tẹ̀lé ẹ̀ lóòótọ́. bẹ́ẹ̀ni. torí ní nǹkan máa follow process ni ṣùgbọ́n it's better to put it on. jẹ́ contract wọn owó olówó owó tó ṣiṣẹ́ fún ní kété tí wọ́n. bẹ́ẹ̀ni. ó dẹ̀ mọ̀ wípé ọba òkè òrìṣà tó fún ẹ wá sí ìlú olódì ó máa gba ó máa pẹ̀tọ́ ẹ̀ fún ẹ fún àmì o Jésù àmì Jésù. torí ibi tí ọ̀rọ̀ ti wá wà ní àwọn ọmọ àgbẹ̀ Italy Europe England the same thing gbogbo wọn ìyá òdìṣe wọn fẹ́ràn wa ṣùgbọ́n Ọlọ́run fẹ́ràn wa o bẹ́ẹ̀ ni o ẹ̀tọ́ wa nílò Ọlọ́run wa gbà fún wa o. àmì o Jésù àmì Jésù. mo ti subscribe lórí YouTube ìyá ẹ ṣeun gan sà ẹ ṣe sà. màá bí náà màá tún máa bá dàtà àwọn èèyàn kọ̀ọ̀kan bí wọ́n bá ẹ̀dùn fúlẹ̀ àti bá ẹ̀dùn bẹ́ẹ̀ wọ́n bá ní 1 million yẹn lórí ibẹ̀ yẹn ó lè tó wọ́n máa gbà lọ́yìn lórí ibẹ̀ yẹn. Okay sir. màá sọ fáwọn èèyàn kan báyìí subscribe ní ọdún báyìí. All right. ẹ ṣeun gan sà. Olúwa ràn wá lọ́wọ́ o. àmì Ọlọ́run àmì Ọlọ́run ẹ ṣeun bàbá mi ẹ ṣeun àtẹ̀yin náà ẹ ṣeun so ẹ̀yin náà rí comment tí bàbá mi yẹn náà tí wọ́n comment so èmi náà dẹ̀ try láti ṣiṣẹ́ lé lórí gbogbo àwọn tó ní kí n pè wọ́n mo máa pè wọ́n so ẹ jọ̀ọ́ àwa tá a bá ń ṣiṣẹ́ jẹ́ ká máa try láti lọ máa control ó máa easy fún wa tí a bá ṣì wà ń bẹ Elédùmarè àgbà fún ẹ jẹ́ ń gba last call yìí ká máa fi ìyẹn ṣe lọ tó rà ṣe wà lẹ́nu iṣẹ́ à ń ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ ti rally wa hello bàbá mi yẹn rà sà. ẹ pètò ọmọ mafanis ló sọ̀rọ̀. Yes sir. mo ní ọjọ́ rally yẹn
ẹjọ́ tó Ọlọ́run ṣàmárà àwọn èèyàn tó máa dúró dè wá ní train station tó máa mú wa mọ́ bẹ̀. yà kò ní ṣì àtọ̀ ẹ má wọrí bàbá ṣe máa rìn à sọ̀rọ̀ ní meeting wà Saturday à sọ̀rọ̀ meeting Saturday. Okay, because àti pescara mi báyìí lèmi ti ń bọ̀ ó dẹ̀ jì sí almost 5 hours ní síbẹ̀ yẹn. Okay, but máa wá pẹ̀lú ìyàwó mi àtàwọn ọmọ mi. Okay, Ọlọ́run aṣọ yín dé lágbára Ọlọ́run. mo ní bí kọ́lọ́ ṣọwọ́ àjùgbà náà lọ June 12 mo dẹ̀ máa nídìí fúlájì ó ti dẹ̀kẹta tí máa béèrè lọ́wọ́ yín. ṣe rí flag yẹn kódà ibẹ̀ ni màá ti ń bọ̀ yẹn rí kíni pósítà tí mo fi hàn wá ńgbà tí à ń ṣètò yẹn a lọ ṣe pósítà yẹn so flag yẹn wọ́n ní ọ̀la ni wọ́n máa fún mi ní lọ́ọ́ send the price yẹn sí mi cause a fẹ́ ṣe kéékèèké yẹn náà fáwọn èèyàn so that wọ́n á mú dání so ẹ̀yin tẹ́ bá wà ní Ìtàló náà tẹ́ fẹ́ support wa cause èmi ni mò ń ṣe gbogbo ẹ̀ ẹ̀yin tẹ́ bá fẹ́ support ẹ lè ràn wá lọ́wọ́ ní amount tẹ́ bá ní so that a lè ṣe àtẹ̀fẹ́ ra speaker ṣe gbogbo irin yẹn náà pé mo ní wa kò fẹ́ parí ètò mo fẹ́ ó ní ibi tá a ti fẹ́ lọ ra speaker sí tí a tún fẹ́ lọ síbẹ̀ Ọlọ́run á ràn wá lọ́wọ́ because statement táwọn Biafra ọ̀tà lánàá yẹn a need láti ṣiṣẹ́ lé lórí kí wọ́n mọ̀ wípé àwa náà kò kí n ṣe ṣeré pé a really mean ní nǹkan tí à ń ṣe ẹ ṣeun bàbá mi a máa sọ̀rọ̀ létà Elédùmarè máa gbà fún wa ṣe ti gbọ́. àmì àti ti ọ̀rọ̀ tí mo tún fẹ́ dá sí pé àwọn Ọ̀tàló kí ló dé tó jẹ́ pọ́ máa ń lẹ́ka àti máa jẹun. ẹ̀yin náà dẹ̀ sọ̀rọ̀ Ọ̀tàló bí ìgbà pẹ́ mọ̀ wọ́n tó bá ṣiṣẹ́ wọn á lò ṣiṣẹ́ tó bá tún ṣiṣẹ́ wọ́n á tún máa ṣì tẹ́ ìlú wọn ni kí la fẹ́ bá wọn ṣe. ẹ mọ̀ pé mo ẹ̀ṣẹ̀ padà wá láti Germany ní ọdún mẹ́rin mo fi ṣiṣẹ́ ní Germany tẹ̀ ní every January ló máa fún wa ní tax return máa fún wa ní pépà tax return yẹn ẹ̀ẹ́dẹ̀kẹsẹ̀ òyìnbó kò tó tax return ẹlẹ́sẹ̀kẹsẹ̀ ní January tó máa ń wọ olè tó mú ẹ̀ olè lọ gbàǹgbà tó mú ẹ̀ pọ̀ tó bá dé òun láti gbà lẹ́sẹ̀kẹsẹ̀ wà lọ gbà bọ́ ẹ máa ṣe Germany nìyẹn anybody tó bá ṣiṣẹ́ Germany every January wọ́n á fún ẹ ní tax return ẹ̀ tó máa ń wọ olè lọ gbà tó máa ń wọ olè tó mú ẹ̀ ní pàrọ̀ ọdún èmi kan tí mo ṣe padà sí bí ẹni pé oṣù kẹta tí mo lò lọ ní Italy. ní Italy. àṣẹ káàpù ẹ̀ ẹ̀páyà bẹ́ẹ̀ ni fún wa ọ̀tí fún wa ní oṣù mẹ́ta báyìí láti mẹ́ta. àtẹ̀sùn àájì ìwé mọ̀ mọ́ ẹ̀ṣẹ̀ padà ní òtí ìwé iṣẹ́ bọ̀tún owó tó yẹ kó máa fún wa ní káàpù nítorí pé káàpù ti ẹ̀sùáyà ìjọba ti sọ owó fún ẹni tó ní káàpù kò dẹ̀ sọ owó fún gbogbo àwọn àwọn tó yẹ fóṣù mẹ́ta. ọbẹ̀ ṣe kó tẹ̀sí pọ́ ní ìlú ọlọ́pàá wa ọlọ́pàá ní kọ́kọ́ pọ̀ ọmọ àpọ̀lọ́ ọdún tó wá fún bẹ́ẹ̀ láti ó ti lọ bí ọ̀sẹ̀ méje ó ti wà lórí ẹ̀ láti tó bẹ̀rẹ̀ bá dẹ̀ ti sọ owó fún ẹni tó ní káàpù yẹn oṣù mẹ́ta owó oṣù mẹ́ta everybody láti ilẹ̀ fọ́ọ̀sì orúkọ mọ́tò fọ́ọ̀sì orúkọ àtàwọn ní fọ́ọ̀sì orúkọ nílẹ̀ wọn ò dẹ̀ sọ owó fún wa fóṣù mẹ́ta owó káàpù. bàbá mi ìṣẹ́jọ́ wọn wá ní ká ní Nàìjíríà dáa ṣé gbogbo wa máa wà ń bí àní síbì ẹ̀yin náà owó tán fojú wa rí owó tó ti gbà lọ́wọ́ ìjọba tí wọ́n san ẹjọ́ wo lẹ fẹ́ bá wọn dá wọn á ní sẹ́yìn ẹ̀yin lẹ kówó sáwọn lọ́wọ́. àwọn ọmọ tó ẹ̀ṣẹ̀ bí àwọn ọmọ òkú àtàwọn àgbàlagbà tó ń gbé fún ṣé ká máa lọ. wọ́n dẹ̀ jẹ́ oṣù mẹ́ta everybody wọ́n dẹ̀ jẹ́ mọ́lẹ̀. Elédùmarè á gbà fún wa. àwọn èèyàn rẹ̀ LADYB ẹ̀yin interview wọn àwọn èrò kò rẹ̀ wọ́n ń ṣe láìfù gbogbo. Okay, all right, kò sí problem I get back change it all right ẹ ṣeun tó ẹ̀yin èèyàn wa nílé ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn o ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu àwọn èèyàn wa nílé yẹn ṣe rí àwọn nǹkan tí àwọn èèyàn wa ń fèsì nílùú yìí òun lẹ ti rí yẹn o so k'Elédùmarè kó gbà wá Ọlọ́run á wà pẹ̀lú wa Ọlọ́run á gbà fún gbogbo wa àwọn èèyàn wa ni wọ́n ti ṣẹ̀ṣẹ̀ ń dé yẹn so wọ́n ti ń pè mí wípé ìlọ ti yá orí ìrìn la wà ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ bá ti subscribe sórí YouTube channel mi ẹ jọ̀ọ́ ẹ lọ bá mi subscribe o mo ti type orúkọ yẹn síbẹ̀ LADYBEST akéde Yorùbá ẹ kọ́kọ́ ní capital letter ní gbogbo ẹ̀ LADYBEST ẹ fi àyè sí ẹ kọ akéde ẹ fi àyè sí ẹ kọ Yorùbá so kò jẹ́ bó ṣe jẹ́ Elédùmarè á gbà fún gbogbo wa ẹ jẹ́ a kọ orin orílẹ̀-èdè wa ká máa fi yẹn ṣe lọ ẹ má ọ̀nù mọ́ mo ti ń bọ̀ a máa lọ́nsìn.
ẹ ṣeun o gbogbo lé o, ojú tẹ fi ń wò wá ò ní fọ́, etí tẹ dẹ̀ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Elédùmarè, ọwọ́ tẹ dẹ̀ fi ń bá wa share, tẹ fi ń pin, tẹ fi ń tẹ like, tẹ fi ń tẹ love, ẹ ò ní fi gbọ́mọ sin o lágbára Elédùmarè, ẹ ní fi gba ìpè ìbànújẹ́. Ẹ ṣeun, ó dìgbà kan náà, orúkọ tèmi ò yí padà o, Lady Best akéde Yorùbá ni mò ń jẹ́. Ẹ ṣeun, Oòduà á gbè wá o, kò ní gbé ọ̀dàlẹ̀, ó dàrú.